àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. ọ̀tá mi ti dé má bẹ. kí ló ṣe ẹ́ níbo ló ń sá lọ. nígbà tó sọ pé kẹpa ní. kò yí ẹ ní ìlú títí wa níbí báyìí àdámidà ó túmọ̀ sí wípé àlejò tuntun ti dé. máa bẹ ó túmọ̀ sí wípé a máa ṣe àríyá fún lọ́la. ọ̀dà mo fara mọ́. ṣé kí a máa gbáradì. olórí o. ìwọ lọ sọ fún gbogbo ọmọ inú ọjà òwúrọ̀ wípé tí ó bá dọ̀la má bẹ. olórí o. Ohun tí n bá ti ń bá yín kíláàtì mi sọ lónìí kó dàṣẹ máa yín lára kẹ́ máa san owó ńláńlá fún mi má jiyàn láfáwọ́dá o ọkọ ló ní kẹ́ má kọ́ mi dà gbogbo ohun tí n bá ti sọ kó dàṣẹ máa yín lára owó ọwọ́ yín ó di tèmi olónìí kẹ́ máa sanwó. Túndé. Mami. Ìwé lélẹ̀ kí ló ń ṣe. mo ń ṣeré ọwọ́ lórí system. Wọ́n ń ṣeré ọwọ́ bẹ́ẹ̀ ma. ó wá ń fi àṣẹ sẹ́nu. ẹ tún rí yẹn náà. mo rí dáadáa. gbogbo eléyìí ò yé mi o. ò ń ṣoògùn. mi ìṣògùn mọ́ mi àwọn tó wà lórí nẹ́ẹ̀tì mò ń bá sọ̀rọ̀ ẹ máa pé tó wà ń lẹ̀bá èèyàn láti fi nǹkan sẹ́nu kó tó lè control wọn ni owó tán jẹ bàbá ńlá bàbá mi lè ní sí lọ́wọ́ wọn. èyí ló ń dánwò torí owó òun fàṣẹ sẹ́nu báyàn sọ̀rọ̀ torí kí ìwọ lè lówó àbí n tó ń ṣe retí gbogbo eléyìí fi dúró yìí. Mami ó ti ẹ kó yẹ yín olè lórúkọ ọmọ jẹ́ náà owó orí nẹ́ẹ̀tì ni mami. Túndé. Mami. Túndé. Mọ̀mísí. èyí tó ń ṣe yìí yóò yàtọ̀ sólè. bẹ́ẹ̀ ni. ìgbébọn. ohun téèyàn ò bá finú fídọ̀ fún yàn téèyàn fipá gbà ó lè ní. ó dà ṣé wàá fẹ́ láì tí ẹ sílẹ̀ kó gbọ́ mi tó bá jẹ́ lóòótọ́ èmi Àdùnní ni mo fi inú mi gbé ẹ fún oṣù 9 tó o sì mú ọmú ní ìgbà àyà mi tó o gbà pé mi ni mo bí ẹ n tó ń ṣe jáwọ́ mẹ́ tó o bá jáwọ́ mẹ́ má jẹ́ kó mọ̀ pé mi ni mo bí ẹ. ìkọsẹ̀ sórí a lè máa bára ẹni rìn ká má lè bára ẹni sọ òótọ́ iṣẹ́ tó ń ṣe ò make sense o I'm telling you kò pọ́n ọmọlúàbí lé rárá kó béèrè iṣẹ́ tó ń ṣe kó wá máa dárúkọ iṣẹ́ tó ń ṣe yẹn kó máa sọ kó dá o wo ọ̀rẹ́ ẹ̀ ló jókòó yìí is a businessman. He has series of business tó ń ṣe ó ní hotel ó ní mọ́tò ó ní furniture store tó ti ń ta gbogbo nǹkan oríṣiríṣi business ló ń ṣe kò dẹ́ ṣe pé ó lówó kan gbèmí ló fi ṣe ó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ náà ni ọjọ́ 1 naira 2 naira tó fi bẹ̀rẹ̀ tó fi dókè nìyẹn same thing ó apply sẹ́mi náà èmi náà kò ń ṣe kò mí ìjókòó sójú kan I have series of business tí mò ń ṣe ìwọ wá ń wá owó gbẹ̀mú káàkiri ọdún wo ló fẹ́ ṣe gbogbo yẹn dà why tó òun little tó wà nínú ọwọ́ ẹ̀ kó fi bẹ̀rẹ̀ from the scratch kó wá ohun tó lọ́n fẹ́ ṣe àbí ṣe rò pé gbogbo rárá tó ń ṣe káàkiri àwọn tó ń palẹ́kùn tó ń gbó lọ́wọ́ tó believe pé òun ṣayé yẹn okay listen tó bá rìn ládùúgbò o lè rìn freely táwa bá rìn freely o lè rìn freely because ẹ̀rọ á máa bàrí pé kọ́lọ́pàá máa mú ẹ̀ wọ́n máa tún fún ẹ̀ so ọjọ́ wo ló fẹ́ live you life ẹ̀ ọjọ́ wo ló fẹ́ live ẹ̀. mo tiẹ̀ dá bó ṣe sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí lè máa tẹ̀ náà jọ ń drag káfí débi báyìí. I mean I don't get. olóyìnbó sọ wípé show me your friends I will tell you who you are.
irú business tó ń ṣe kò pọ́n ilé ok ní sùúrù wàá ṣiṣẹ́ látàárọ̀ títí dalẹ́ adalẹ́ tàbárọ̀ tàbọ̀sán àyà máa já ò ní lè rìn fílì lójú títì nítorí iṣẹ́ tó ń ṣe àdẹ̀lẹ̀ wa mo bá ìka jẹ́ ọ̀rẹ́ ká má lè bẹ́ so tọrọ because anything bá ṣẹlẹ̀ wọ́n máa fojú ẹ̀ náà wọ́n máa fi wà wá náà. àwa la máa lọ béèlè owó wa náà la máa tún lọ fi béèlè. ok for instance nisin káwọ pé bí a bí pé ó tẹ wá di ọjọ́ kan ó wá di family man kí ọmọ ẹ wá sọ fún mi pé my daddy what do you do for a living kí ló máa sọ fún ọmọ ẹ try to make your children proud of you in the future your parents let them be proud of you in the future gbogbo nǹkan tó ń ṣe kò lè pọ́n lé o. àlàyé bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀. kí n bọ́ lẹ́ ń bẹ̀. yá tí máa wà pé ẹ bá pe meeting lé mi lórí yá màá ti má tẹ̀lé wá sí wa because the same point tí ìlú sọ pàkí bí báyìí lálẹ́ tí débẹ̀ ní state bí wọ́n ti ń ṣe topic láti sọ anyway moreover ọ̀rọ̀ yín lẹ́sìn ṣe get ẹ sọ pé bóyá iṣẹ́ tèmi ṣe pé mi ò lè fi hàn kí n wáṣẹ́ mi ṣe jọ ṣé ìlú ta wà ló ń fẹ́ sọ fún mi pé iṣẹ́ kan wà níbi kan tí yẹn fẹ́ lọ ṣe. kí ló dé tẹ̀ pààrọ̀ mọ́ lu gbogbo yá lè máa pààrọ̀ mọ́ lu yẹ máa pààrọ̀ mọ́ lu ṣe báwọn kan ló ń ṣiṣẹ́ ṣe bí ilé làwọn àgbà ìtàn ṣe series of. tàdé sórí rédíò ẹ̀kẹ́. àlàyé fine. what are you saying. wọ́n ìgbà tó máa sọ̀rọ̀ ń sìn ó sọ pé ọ̀rẹ́ mi ń ṣe business ó ń ṣe ó ló tẹ̀ ilé tèmi náà ń ṣe business náà ni tí máa sọ fún yẹn pé ọlọ́wọ́ dán fíńgà ń gbòó mi rò pọ́n yẹn máa sọ fún ọ̀hún ọ̀dà sáré lọ sí moreover ó sọ pé kí n ráyè kí mi ṣe kí n wá business kankan ṣe mi ti dókè tí mo fẹ́ dé mi ti dé lẹ́bi tí ó yẹ kí n wà tí n bá dé sáàtì bí tí mò ń lọ tán wọ́n wá lè ronú gbà pé òkè ò jẹ́ kí mi náà dó tẹ́lẹ̀ bọ́ rẹ̀ mi ṣe dó tẹ́lẹ̀ lábẹ́ ìsinmi gbà but for now mo ṣe yọ́ sùn ọlọ́run má jẹ́ kó pẹ́ kó tó yẹ ọlọ́run má jẹ́ kó ṣe kéde má jẹ́ kó pẹ́ kó tó yẹ jẹ́ ká mẹ́rin kó mẹ́ ìwọ ló mọ̀ àwa ti sọ ìtàn àmà bẹ̀rẹ̀ sọ àmọ́ tó bá padà di ọ̀la kan màá rán ẹ létí ọjọ́ èmi. àlàyé kádùn bẹ̀ ṣé sí wàhálà èmi ò ní bẹ́ẹ̀ sọ wọn kò bẹ́ẹ̀ mi sọ kankan lórí ẹ o ẹ̀mí yẹn kàn ní kí n sọ̀rọ̀ débẹ̀ ni àmọ́ mi ò ní bẹ́ẹ̀ sọ mọ́ ẹ̀mí kẹ́mi ni. ẹ̀mí kẹ́mi ló gbé náà. no problem. ẹ kò sí wàhálà. kí ló fẹ́ mú sí ẹ. àwọn aṣáájú títí wa òjò bá mi máa ń ẹ síwájú àwọn àbí kí la fẹ́ lórí èyí tó bá lóhùn wá rí ká rí ọ̀rọ̀ tí a ti ń sọ láti jọjọ́ ẹ̀ àná mo lè ti bá òun pípé nílé ayé mi ò ní bá ẹ sọ ọkọ mọ́ nípa ẹ̀. ṣé pé òtún pẹ̀lẹ́ wàhálà ẹ̀ nínú inú ìṣòro wàhálà ọ̀rọ̀ láìfẹ́ ni o in short kò sí tó kọ́ mi but ibi tí ọ̀rọ̀ yẹn ti wá ó lágbára gan ṣe bó mọ àbúrò mi lẹ́kọ̀ọ́ ṣé mo rí pé tí lẹ́kọ̀ọ́ bá lálàá aláì máa ń ṣe ó mọ̀ má parọ́ ó mọ̀ kò sẹ́ni tó lálàá sàbẹ̀ tó ríran sí tọrọ ẹ̀ ò kì í ṣe ìwọ gangan mọ̀ fúnra rẹ̀ àtijọ́ wà tipẹ́ now lẹ́kọ̀ọ́ lòun láàlá sí ẹ òun ló jẹ́ kí n pè é pé kó wá rí mi o ó lòun láàlá sí ẹ ní alẹ́ àná mọ́jú ìní ìṣọ́ I really don't want to call you but bó ṣe ń tẹnumọ́ tó ń emphasize lé lórí mi pé tí boy yìí fi lè máa tẹnumọ́rọ̀ ẹ̀ ó máa ṣẹlẹ̀ ni ó lóun láàlá rí pé wọ́n mú ẹ wọ́n bá laptop lọ́wọ́ ẹ̀ wọ́n bá oríṣiríṣi nǹkan nínú laptop ẹ̀ àti fóònù ẹ̀ àmọ́ wọ́n dà jẹ́ pé ó di case big case ni you understand tó dẹ̀ ti ń di pé òkè wọ́n gbé ẹ lọ kóòtù ó ń di ẹlẹ́wọ̀n tó ń sọ fún mi pé òkè kò sí bẹ́ẹ̀ mi gan ò ṣe try láti make sure gbọ́ ọ̀rọ̀ yẹn settle ọlọ́run àbí bẹ́ẹ̀ sọ pé àwọn ògbó ọ̀tá ẹ̀ láti ṣẹ̀wọ̀n I mean I'm scared mi ní parọ́ fún ẹ bó ṣe sọ̀rọ̀ ẹ fún mi ó dẹ́rù bà mí gan pé I don't even want this to happen to you bí mo ṣe ní kí n pè ẹ́ kí n bá ẹ sọ́nsìn Túndé ọ̀rọ̀ tó fi rẹ́rìn kò fọ́ní o kò fọ́ní o ó ní láti jáwọ́ nínú gbogbo àdáradá tó ń ṣe èmi sọ tèmi fún ẹ o. àlàyé ìjọba lè di àwọn bàbá àgbà tó máa ń ṣe àgbélẹ̀rọ fún yànbọn náà. mo ti gbọ́ eléyìí ń ṣe àgbélẹ̀rọ èyí olóhùn lálà. nítorí pé ti bá mi sọ́nsìn mo ti insist pé mi ò lè change mind mo tún àwọn pé tí wọ́n máa fọ́múlà pé àbúrò ẹ̀ lálàá torí pé o ti lálàá sí yẹn kan pé ó máa kú ẹ̀yìn ẹ̀dẹ̀ ti kú sí yẹn tí o ti bìrì pé yẹn lè ṣọ́ọ̀kì yá. àlàyé wa sọ fún àbúrò ẹ̀ iṣẹ́ tí ò sí lọ́wọ́ yẹn máa ń dà yẹn láàmú lẹ́ẹ̀kọ̀ọ̀kan then moreover tó bá yẹ pé lóòótọ́ ló ń lá àwọn àlákàlà tó ń lá yẹn sọ fún kó stop ẹ o àlàyé junction ta wà yẹn láti stop ẹ bìkọ́ tó bá padà sọ fún òun lálàá mo lè ní káwọn arun mánu lé omi ní kọ́pọ́jà burú wa o kò lálàá pé mi wà pẹ̀lú ọ̀tẹ́dọ́lá pé mi ń jẹun pẹ̀lú ẹ̀wádìí pé ó lálàá pé wọ́n mú èmi má jẹ́ láàárọ̀ ẹ̀sẹ̀ mi máa o tó bá dẹ̀ wà rẹ̀ má jẹ́ ṣe rú ẹ̀ àṣàjẹsọ mi nǹkan náà àjẹsọ mi ìná ó yàtọ̀ tó bá ti láàárọ̀ ẹ̀ ní kó padà lọ sùn
ṣùgbọ́n in fact mo ti fẹ́ lọ club lálẹ́ mi tí màá sọ fún bí àwọn ọmọ ní interest àwọn kan wà mẹ́tẹ̀ẹ́ pé tí bá máa pè wọ́n gbogbo night báyìí kákan bẹ̀ sí jáwó lé wọn lórí ká ṣe kínní ayé la máa kó ṣe ká tó ṣọ̀run jàre kò yẹ ń sì. má bínú ẹ̀gbọ́n mi ò pé mo kọjá yìí lọ owó mi ò bọ̀ tí wọ́n bínú. ìrìn àjò láyé àjò láyé má bínú kémi mẹ́sẹ̀jì sọ́fìyà mọ́mọ́ ojú kòkòrò àìní tẹ́lọ́rùn àtẹnu jẹ́ ọkàn má ṣe dí wa lọ́nà ire. ọjọ́ sí bí ìwọ̀n bá sọ̀rọ̀ wàhálà ti dé wàhálà láìpẹ́ mo lè wà ètò òfin ní mo ti wà ètò sọ́wọ́ kí ni ó ṣẹlẹ̀ kó lè mọ́jì ọ̀rẹ́ mi kájọ ń rìn yẹn gbé ìgbà wípé ó ti lo destiny mi lórí pé à ń ṣe lẹ́bù tí mo sọ fún yẹn ayé mi ti bàjẹ́. ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba tó gbà ṣé mi ò dàpọ̀ mi ò dàpọ̀ fún ọ sọ ń gbà yẹn níbi tí wọ́n dá ọ̀rọ̀ ayọ̀ tó já sí báyìí ibi tí bá mi rò pé òkè ní sùn níbo ló ti mọ information yìí káwé sọ fún ẹ pé oṣù lè jẹ́ sí mi. wọ́n ṣe bí mi nìyẹn o ìgbà tó sọ mi pé ó yẹ kí mi náà dá ilé iṣẹ́ sílẹ̀ kí n ṣe gbá mo sọ tó mo fẹ́ step up ó dẹ̀ mú mi lọ àwọn rìn kó àjẹ́ ìgbà tá a máa sọ pákéjì tèmi náà fún mi wọ́n ní kí lọ mú ìyẹn sí mi wá kí máa fi dọ́dọ̀ àlàyé tó ló fẹ́ bá ṣe ìyẹn bàbá yẹn kó náà ti kú máa padà wá pé kí ló ń ṣẹlẹ̀ láì mọ̀ pé ẹ̀rẹ́ mi ló lo ìyàwó mi worst part pé gbogbo ọkùnrin tó bá ti ń gbòòrò yìí sọ àìsàn ìwọ̀n ìrẹ́ mi ti jà ní ayé mi ti bàjẹ́ lójú ayé mi. Ayé ò ṣe ní kí n ṣe ẹ́ tó ń bà mí. ó ta ní ìjọba fẹ́ kì í ṣe báyìí ó fi sọ fún ọ̀rọ̀ pé mo wá tààrà tó ń ṣe. ọ̀rẹ́ mi wọ́n lòun mi tó dé sí tó dé báyìí sí. tó dé báyìí sí. wọ́n ní lọ́lọ́kùn ní Dubai wọ́n ní lọ́lọ́kùn ní Dubai ní ìṣẹ̀lẹ̀ àìṣẹ́. bí mi lè ṣe wà ní jáde lọ ni. yẹ́ àpò èmi ń lọ bí iṣẹ́ lèmi. má jáde ọ̀rẹ́ mi má jáde wọ́n sọ pé kò sí ìgbà tí mo lè fi tí mo lè mẹ́kẹ̀ mọ́ ọ̀rẹ́ mi má jáde. nígbà tó wà kó lè ṣe sọ̀rọ̀ mi báyìí ló dẹ̀ kú báyìí. tó ayé ẹ̀ ti bàjẹ́ ó báyìí. ti rún in fact láti ká tó wà lọ́mi. mo ń ṣẹlẹ̀. ní ìmọ̀ ò. máa lọ sí lítà máa rí ọkọ̀ mọ́ discharge. tí bá fẹ́ discharge ẹbí ní buhari lítà ṣe kí n ṣe buhari lítà mo wá máa lo náà lọ ibi bàbá máa ń pè ọkọ̀ ìgbọ̀nà sí ìyọ̀ ọmọ yọ̀ púpọ̀ ìjọ. náà wọ́n rí sẹ́ pẹ̀lẹ́ gbogbo. ẹ̀yà orí fún ọba tó gbọ́ ní asọ̀rọ̀ ọba tó gbà. ẹ̀yin bí èèwọ̀ ayé eléyìí ò tí ì tán ẹni tó ṣe lo bluetooth tó láyé òun ti tán tó fi bluetooth sétí tó láyé òun ti tán kò tí ì mọ ẹni kì í mo sọ fún gbà yẹn mo sọ fún mẹ́sàn-án mẹ́wàá kò dá mi lóhùn ọjọ́ ti láì sìkẹ́ ẹ̀mí ò bẹ́ẹ̀ lè jáde mọ́lẹ̀ mi lónìí mo ní láti padà lọ sí ìlú kí lọ sùn mo máa fi gbogbo pàdé mi sọ̀rọ̀. gbogbo jágbára àgbà yẹn I mean I can't wo ó tiẹ̀ dá mi ì lè lọ sí anywhere. ṣùgbọ́n wípé àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ pé téèyàn bá fẹ́ jáde ní láàárọ̀ téèyàn bá rí nǹkan tí yóò jẹ́ kéèyàn rí àbí èèyàn gbọ́ ohun tí yóò yẹ kéèyàn gbọ́ kéèyàn ṣe kíni kéèyàn padà sínú ilé kó lọ sùn. gbogbo nǹkan tẹ̀ ń sọ pátá ni kò sí ti mi gbọ́ mẹ́ ẹni títí ẹ̀ ti wá jóná ṣe èmi àwa lajú mi sílẹ̀ kókó náà mọ́ títí wa kò lè dé bí mọ́ bó ṣe wáyé. jóná ó mì ń pe o ti dúró síbẹ̀ látara ń gbọ́ nǹkan tí mo mi ì dúró síbi nílé mu àṣùgbọ́n mo gbọ́ gbogbo ẹbí wíńdò bí ni mo wà. I had everything. ló tiẹ̀ ti dà bẹ́ẹ̀ ẹ má jò wọlé yìí mọ́ ẹ jẹ́ torí ọ̀nà ẹ má yẹ kí wọ́n bá tẹ̀lé jọ àbí ṣé àjọ máa ń bá sọ́nà kan ni àbí ṣé òkè ń gbọ́ pé gbogbo wa máa ń bá sọ̀rọ̀ gbogbo jáwọ́ ní gbogbo àdàdà tó ń ṣe. ọkọ mi orí tó bá máa jẹ kò ní kò sí bẹ́ẹ̀ fẹ́ bá sọ máa jẹ ṣáà ni. ẹ ṣáà máa ṣe lọ. o lè wọ́n tó wọ́n fi fi má bójú túlú ọ̀rọ̀ ọ̀rẹ́ wa ẹni kọjú túlú ọ̀rọ̀ ìgbàlẹ̀ o. jọ ṣé mo bá fẹ́ mi nulẹ̀ mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ.
bóyá kí n dúró tó fi máa dé. kò sí ilé. Mo ní kí n dúró tó dẹ̀ fi máa dé. mo ní kò sí ilé wó làbọ̀rọ̀ dúró tẹ bá wáyàn wá tí ó sì lè ṣe fẹ́ máa padà sílé yìí. ó ṣáà máa padà lé ni. mi ìṣú. ó mọ̀ kan mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ bí a kó wá mi pe second line ẹ̀ bí a ó máa gbé. èmi second line. Jẹ́ kí n dúró. Ebola mi láìpẹ́ o mojú ẹ mọ́ra kẹdúró ewu làbọ̀dọ̀ dúró ti ìyàwó rẹ yín nulẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe ẹ ní mission ni nínú ọkọ yín. nínú ilé yìí ṣé mo ṣe ń wá bí ni. ẹ ṣe ilé ní ilé ní ṣájọ́ nílé ní. ṣáǹjà ni. ọjà ìwà máa lọ tó bá tẹ̀lé ọ̀fẹ́ ilé wà lẹ́nu ọ̀nà mi ní bọ́tà. ò ní sílẹ̀kùn ó dà torí Ọlọ́run jẹ́ kí n sọ̀tọ̀ fún ẹ tó bá tẹ̀ ní ìṣòro mi fún mi kàn ṣe lè mi rí fóònù tí màá fi pè ní kan bá mi pè pé mo wà ń bí jù lọ. ẹ máa lọ. o tún lè bá mi pè. alábùkù ìyẹn máa lọ jẹ́gẹ́jẹ́ ẹ máa lọ jẹ́gẹ́ bọ́tà. ó dẹ̀ bá yín ṣe mi ṣàgídí oṣù ẹ bọ́tà jẹ́ olójú bíbí ẹ lọ. ẹ máa tẹ́. Àyàngbàǹdà ìyá àyàngbàǹdà ìyá àyàngbàǹdà ìyá. Iṣẹ́ ti parí o. Lórí iṣẹ́ tó gbé wá iṣẹ́ ti parí. Tó bá ti gbé iṣẹ́ ìléyà rẹ lórí báyìí. Owó ti dénú o. Síkísíkí máa mi. Náírà dé owó tabua ìyá yìí. Ọ̀gbẹ́lẹ̀ lórí ni. Gbélé lórí owó dé. Torí díẹ̀ lówó dé, díẹ̀ lọ́lá dé, díẹ̀. Ká ṣe sùúrù, ká ní sùúrù, ká mú sùúrù. Iṣẹ́ wa ló máa gbé wa débi gíga. Sùúrù, àlá sùúrù. irú àlá burúkú wo lélẹ̀ orí mi kọ ẹlẹ́dàá mi kọ ojú mi ò ní rí bi ẹlẹ́dàá mi ò ní gbà bọ̀dẹ̀ àpẹẹrẹ burúkú lélẹ̀ yìí o. Ẹ má jẹ́ ká sáré ayé ẹsẹ̀ mẹ́fà ní o. Ẹ jẹ́ ká rántí ọlá wa. Ọlá ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká sáré ayé. Mo wí tèmi. àárín yẹn kan. ẹ̀yin ló kí ló wá jẹ. gàrí èmi náà mu ìyókù náà mo ní kí n fi dè ẹ̀yìn. Túndé ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí ó yẹ kí n bẹ́ẹ̀ sọ kó tó di kókó òǹlé láàárọ̀ ni àmọ́ mo rí pọ̀ nǹkan jù. àlá kan ni mo lá àlá náà dẹ̀ ó dẹ́rù bà mí díẹ̀ jọ ọkọ mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo fẹ́ kó o ṣọ́ra fún ìrìn láti bá ìyàn rìn ṣọ́ra fọ́rẹ́ o. ṣé Jíbọ́lá. mi sọ pé Jíbọ́lá o. ọjọ́ mi ọ̀rẹ́ tá a tún jọ jẹ́ ọ̀rẹ́ mi lẹ́nu. mi lóhùn ni torí àfojú ẹ̀ hàn mí o àmọ́ n tí mo rí ni pé ọ̀rẹ́ fẹ́ mú ẹ rìnrìn àjò kan tí ò dẹ̀ dá jọ ṣọ́ra má jẹ́ akánjú tùlú ọ̀ràn o tí ò tó lé ní ó bọ̀ wá ṣẹ́kù lọ́la o. Ká ṣe sùúrù, ká ní sùúrù. àlákàlà ò lè ṣe mọ́ wa lára. sọ́ńtọ́lọ́run kò lè ṣe sọ́ńtọ́lọ́run kò lè ṣe o. màmá mo dúpẹ́. látàárọ̀ kí lẹ̀ ń ṣe ẹ̀ tí ìfọṣọ yìí débi kankan. máa fọ ẹbí mi náà máa fọ. eléyìí tẹ́ ń ṣọwọ́ nú ẹnu ẹ̀ yìí aṣọ máa ìkùnú ilé tẹ́ fẹ́ fọ̀. ó tún kó mi jáde ni ó ṣe kúkú kó gbogbo ẹ̀ bọ́ta lẹ́ẹ̀kan náà ká fọ̀ pọ̀. ẹ wo màmá
mo yìí ń ṣàjọ ni orí ìkúnnú ilé mo ń ṣàlẹ́yọ̀ kankan ni. kò burú. ẹ wo mo dẹ̀ ń jáde kẹ́ ẹ ṣe kíákíá ilé ìtẹ̀ ń ṣọwọ́ nú ẹ̀ torí mi lè fi lé mi sílẹ̀ fún yín. máa fọ. kẹ́ ẹ dẹ́ mi lọ kẹ́ ẹ ṣe kíákíá. tó bá kú tètè kó jáde náà kó gbogbo ẹ̀ lè papọ̀ sọ́wọ́ kan náà o. Kanjú ayé, káyé sáré ayé, káyé kanjú ayé, káyé sáré ayé ọ̀rẹ́ wa. Torí díẹ̀ ló gbé. Màmá bẹ́ẹ̀ ṣe kí aṣọ yìí bomi lẹ ṣe yọ ni. bí báwo. àwọn aṣọ yìí ò mọ́ rárá. mo dúpẹ́ aṣọ wo ni ò mọ́ láṣọ tí mo jókòó tì látàárọ̀ tí mo fọ̀fọ̀fọ̀. ìgbà tí mo ti ń wò yín lẹ́kùn tẹ́tí ń ṣọwọ́ nú ẹ̀ ni mo sì mọ̀ pé ẹ lè fà àwọn aṣọ yìí mọ́. dúpẹ́ kò rẹ̀rọ tọ́lọ́hún láṣọ tí mo fi arúgbó ara jókòó tì láti àárọ̀ títí dìwò yìí tí mo gbogbo ló wò nísìn ló ní kò mọ́ kí ni mo ṣe fẹ́ fọ̀ tó fẹ́ mú jù báyìí lọ. ìgbà tẹ́ mọ̀ parúgbó ni yín ìgbà yẹn lẹ bá ti jókòó sílé yín ṣẹbẹ́ yín lẹ wá bẹ̀bẹ̀ fúnṣẹ́. èmi mo bẹ̀bẹ̀ fúnṣẹ́ lóòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà mo ti gbìyànjú agbára mi ò bá dẹ̀ fi mí díwọ̀n èyí tó ṣe yìí ò dà mo fọṣọ ó ṣe máa ní ò mọ́. ìyá kí n fi yín díwọ̀n àbí kí lẹ sọ ẹbí yín kọ́ ẹbí yín ṣebí mi mo fún yín ṣẹ́ ẹbí yín kọ́. ẹ wá máa lọ ṣe ó wà ní fún mi lówó ni owó ṣẹ́ ń kọ́. owó àbí kí lẹ pé owó kọ́ òwò ni. ní iṣẹ́ tí mo ti jókòó tí látàrọ̀ tí mo ń ṣe ó wà ní fún mi kọ́bọ̀. ẹ wò ó bóyá kẹ wọ́jọ́ mi kẹ wá padà tún àwọn aṣọ yẹn fún èmi ń jáde mi dẹ̀ lè fi yín sílẹ̀ sínú ilé mi. ṣé bá ń ṣe kó máa rọ́jú tíyà bá ń jẹ́ kó máa rọ́jú ọjọ́ kan ó máa là ó máa yọ ìkọ̀sẹ̀ má kánjú túlú ọ̀ràn ọ̀rẹ́ wa ẹni kánjú túlú ọ̀ràn ìgbà rẹ̀ òkun gbogbo má sáré kọjá kádàrá ọ̀rẹ́ wa. kí ló mú mi tí mo fi wọlé òun mọ̀ gbà wo ló dé ó yá ẹ̀ kí ló dé kí ló fẹ́ ra kú n tó bá ṣẹlẹ̀ ni kó o ṣe lálàyé fún mi ànírọ́rọ̀ ẹ kú o. wọ́n sọ pé mo sùn pé tàbí fẹ́ fún mi ìṣẹ̀lẹ̀ ni wọ́n dẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi wọ́n ti pé pò ná fún iṣẹ́ tó yẹ kó fún mi pé mò ń sùn bàtà pè mí màámi wọ́n ní mo sùn. ní sùúrù fún mi jàre wọ́n lò sùn àbò sùn. màámi mo kàn rẹ́jú ní. kò rẹ́jú tí wọ́n fi pè ẹ́ tó o mọ̀ tó fi wá jẹ́ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n pè tí wọ́n wá padà fún níṣẹ́ irú oorun wo rèé. èmi kò yé mi kéde màrú ìyá tí mo jẹ iṣẹ́ tí mo ṣe kí ìtọ́raṣọ tó wà lọ́rùn mi ti sanwó tó mo sọ pé tí bá rí tẹ́lẹ̀ yóò ọ̀sẹ̀ kan máa wá kówó fàlàṣọ màmí wọ́n ti fẹ́ lò bí iṣẹ́ ṣé mo ṣe fẹ́ máa bá lọ yẹn màmí kò yé mi mọ́ kò yé mi. ṣé pé lọ́rọ̀ kan báyìí wọn ò fún ẹ níṣẹ́ báyìí. wọ́n fún mi iṣẹ́. Bámi ayé òkè tí ayé wíwá fún mi o. Ó ti tó báyẹn o má sọ̀rọ̀ òdì síra ẹ o. Èèwọ̀ graduate pẹ̀lú akitiyan mi léèwé pé kí lè jẹ́ yìí o. Kí ni mo kàwé fún náà? Kí ni mo fàkókò ara mi ṣòfò fún pé mo lọ ń kàwé? Àbí kí láǹfààní education tí mo ní tí èèyàn rí kankan fi ṣe? Ṣé mo yẹ máa bá lọ lélẹ́yìí? Ẹ̀yin rẹ̀ mi ò tẹ́ni tó lè fún ilé oúnjẹ òòjọ́. Kó sẹ́ tí ò gbàdúrà kó bójú tó bí ẹ. Àjọ ṣàgbàrò káàkiri níjọ́ òun la fẹ́ ṣe ní ìdàwọ́ mi ó ti sú mi o.
ó ti sú mi o, ó ti sú mi o. Ní sùúrù o Túndé, ní sùúrù o, téèyàn ò bá tí ì débi tó ń lọ kò ní í dásẹ̀ dúró, àìdébi tá à ń lọ náà ni. Wò ó, èmi ò ní fẹ́ kó o ro àròkàn débi tó máa wá sọ̀rọ̀ òdì sọ́lọ́run ọba o. Ó wu Ọlọ́run ló fi wá sí ipò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí. Èmi dẹ̀ nígbàgbọ́ pé nígbà tó bá tásìkò lójú ẹ̀ á tún mú wa kúrò. Àwa tá à ń jọ wọ́n lásìkò yìí náà lá máa padà jọ pọ̀. Jọ ọkọ mi léèyàn bá ń rìn tí ò bá ti débi tó ń lọ kò ní dásẹ̀ dúró, àìdébi tá à ń lọ náà ni. Àádẹ́ tún wọ̀kùn fàdúrà, àdúrà la máa gbà, à lè máa bá báyìí lọ. Jọ àníròrò ẹkún, jọ má sunkún ọkọ mi, jọ òtítọ́ iṣẹ́ yìí kì í ṣe sí ẹni. Tó bá jẹ́ sí ẹni ò ní lọ bẹ̀ kó lọ máa sùn débi tí wọ́n á pè ẹ́ tó ò ní gbọ́. Iṣẹ́ tiẹ̀ gangan á wá tó gbọ́. Jọ ọkọ mi, òtítọ́ má sunkún, jọ kò máa rọjú. Tíyà bá ń jẹ́ kó máa rọjú. Wọ́n ń dọ́gbọ́n dánwò yìí èmi ìgbọ́n ọmọ yẹn wà nú ẹ̀ ẹ ti ń dọ́gbọ́n já kínní. Ó dáa eléyìí náà arẹ́. Bàbá Ìgbà. Bàbá Ìgbà. Kíde inú ń bí mi kó fẹ́ rà. Èmi máa fẹ́ ṣe òfófó kan. Ẹ̀kọ́ òfófó àbí kò wí? Òfófó kan mo wá ṣe fún yín. Ṣé rí bọ̀dà Túndé? Bọ̀dà Túndé. Túndé ìsìn yẹn. Ọkùn Túndé kan náà. Àrẹ ìdúbí yẹn. Bẹ́ẹ̀ni. Bí mo ṣe ń bọ̀, mo rí àwọn àtìmọ́mi wọn tọ́jọ́ sọ̀rọ̀ pé àwọn máa fún yín lówó tí ó pé àwọn máa wá gbé ọjà àwọn máa sá lọ. Àrẹ lóòótọ́ má parọ́. Ṣé màá parọ́ ni? Bí mo ṣe gbọ́ báyìí mo ní kí tó délé o mo gbọ́dọ̀ wá sọ fún yín torí tó bá gbówó yẹn wá ẹ má gba ìfà tó bá fún yín lówó yẹn báyìí ẹ máa ní kọ́kà lóbìnrin tí ò bá pé. Ó ti yé mi á fẹ́ mi náà á fẹ́ kú mi ní bùbá. Àrẹ. Èló ni. Ààrẹ rẹ ti yé mi ó wè náà ní òpó máa ṣòwò fún mi. Mo ṣe wá ṣòwò fóònù ó lè rí. Gbọ́wọ́ àwọn ẹ̀ ti ń lé ó ti ń ṣe kiri jù ó lè rí. Ẹ ṣáà máa gbowó yẹn. Ó ti yé mi mo gbọ́ wèrè ike mi máa gbowó mo láìkí owó jù èrò àárẹ̀ òkú onígbà ó dáyé sí wàrà ìbí ìròyìn bá bá mi. Ohun tó bójú ní sì máa dúró dè ọ́ lọ́jọ́ iwájú aláwọ̀. Ẹ ṣe mọ̀ pé màá fẹ́ lo chéńjì olóde orúkọ ọ̀hún sámà kọ̀ọ̀kan nílò wọn ní ti dìbò lẹ́yìn. Ó dẹ̀ máa wọ ṣéǹjì lè mú náà ṣéǹjì lè mú ní ojú òdòdó àwọn ìwé arájà látàárọ̀ ṣéǹjì lè mú ọ̀gá rẹ̀ pé kò ní. Ìgbàgbọ́ lè lọ ká fún ọmọ náà lo ìṣẹ̀lẹ̀ owó ra fún ọmọ ilé ìjọ. Ọmọ sọ́mi tó bá ti kóòkà sí fanta tó bá rí tébù ọ̀tà sólè. Lẹ́nu sọ̀rọ̀ jáde tébù ọ̀tà kéèké tí ara ń kọ́. Ọmọ àtẹ́kọ̀ ọmọ àtẹ́kọ̀. Èsì wàhálà ní ìyá rẹ̀ bá débi á kó ìyìnkù á kó ó ń ṣí èrè ààrẹ kọ́sítọ́mà ṣé o fẹ́ gbọ́ tí wọ́n bá bí pọ̀n ìrìn àpòpọ̀ bàbá rẹ̀ dá owó ìyá rẹ̀ kó má tẹ̀ mí lọ́wọ́ màá jẹ́wọ́ ẹ pé kòkòrò mi ó gbélé o irun jẹ́ pé gbogbo rẹ̀ pa níkọ̀rọ̀ gbogbo rẹ̀ mo ti mọ̀ ẹ̀yin fẹ́ dọ́gbọ́n ẹ fẹ́ gbọ́ mi ẹ máa gbé mi láńdíkàpù èmi kẹ̀
èmi mo ti gbọ́n ó lè rí nǹkan kan níbí ẹnì kọjá fún mi báyìí. tó bá bí n bá wá rí owó yẹn tí n bá máa rówó yẹn tó bá ti dàárọ̀ kùtùkùtù lọ́la èmi ló máa jí rí ẹ bá ti ń sùn èmi rẹ máa rí o ẹ má lọ́la rí mi o bẹ́ẹ̀ bá gbọ́n lọ wọ́wọ́ mi wá o ẹ má yọ lórí ẹ má sọ mí dọ̀ lórí burúkú ṣé kó bá jẹ́ báyìí wọn ń kọ́ fún gbogbo èèyàn ibi yàrá báyìí èyí ló ṣì burúkú kó ló dáadáa kúrò níbí jàre. ó yẹ kó ṣe báyìí ọ̀gá rẹ̀ ti gbowó lọ́wọ́ mi. ẹ yẹ kí n ṣe bá a wo bọ́ọ̀bà mú owó mi wá àti wá ti yá rẹ ó gbélé o ẹ má lọ́la rẹ gún ẹ̀rí gunu kọ́gàn ẹ̀yẹ lórí burúkú yìí àwọn wèrè. ìyá Ṣọlá mú Túndé máma bínú mo ní kí n sáré wá yọjú sí ẹ kó tó di pé wà jáde. jọ ìyá mi mo nílò ìrànlọ́wọ́ ẹ ni mo ti nílò owó ni mo wá fẹ́ kó bá mi ṣọ̀nà bí mo ṣe lè rí owó yẹn yá nínú ẹgbẹ́ tá à ń ṣe. mọ́mì kò pẹ́ tẹ wá náà tẹ ti sọ̀rọ̀ owó báyìí. kò pẹ́ bí báwo mo ti darapọ̀ mẹ́gbẹ́ yìí náà ti ń tó bí ọ̀sẹ̀ méjì. mọ́mì àmọ̀ pọ́sẹ̀ méjì náà lẹ ti darapọ̀ mọ́ mọ́mì tẹ bá ti rówó náà gan kí lẹ fẹ́ fowó ṣe. ó ṣe mo ti ronú èmi náà fẹ́ máa tajà pẹ́pẹ́pẹ́ ni wọ́n pẹ̀lú tí mo ṣe darapọ̀ mẹ́gbẹ́ kí n lè rí owó tí mo lè fi tajà mo fẹ́ máa tajà ni tí má dẹ̀ ti ń rówó yẹn lójoojúmọ́ èmi náà máa fi pamọ́ tí màá lè fi máa dá padà ṣé bí lọ́sọ̀ọ̀sẹ̀ lá máa dá padà. mọ́mì ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mọ́mì ẹ mọ̀ pé owó èkó kì í sùn o ẹ mọ̀ pé kò kì í sùn o mọ́mì ẹ jọ̀ọ́ kò sí wàhálà nígbà tẹ́ tilẹ̀ fẹ́ máa fi ṣiṣẹ́ ni pé owó dẹ̀ máa jáde tẹ́ máa fi dá padà mọ́mì kò sí wàhálà ẹ mú gàràǹtọ̀ yín wá a máa mọ bá ṣe máa ṣe. onídùúró. bẹ́ẹ̀ ni. ìwọ náà ni wàá ṣe onídùúró fún mi ṣé bí ìwọ náà ló mú mi wọnú ẹgbẹ́ ọ̀hún. mọ́mì àjọ wà nù ẹgbẹ́ ni mi ì lè ṣe onídùúró fún yín èyí náà lè máa fúnra yín wọ́n onídùúró wá láti ta. àmọ́ mo wá fẹ́ wọ́n onídùúró sí báyìí wò ìyá Ṣọlá àgbàtán làbọ̀lẹ̀ bàbá daṣọ fọ́lẹ̀ àpàlárò ìwọ náà bá mi wọ́n onídùúró wọ́n ni tó lè ṣe onídùúró fún mi àní kí n ṣáà ti rówó ìgbà kémi náà rọjà ta. ta ni mo ní. bá mi wọ àjọ wọn. mọ́mì kò sí wàhálà màá bá yín gbìyànjú bọ̀tì mọ́mì ẹ ní dáràn o ẹ ní ṣoore ṣe o mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ mọ̀ pé owó yóò kì í sùn o iṣẹ́ tẹ bá mọ̀ pé ẹ fẹ́ máa fi ṣe tówó máa yọ lọ́sọ̀ọ̀sẹ̀ ní kẹ́ fi ṣe mọ́mì o. ìyá Ṣọlá fọkàn ẹ balẹ̀ owó sùn kò lè lójú oorun máa dá padà. ó dà mọ́ mi tètè yọ̀ǹda kó máa lọ bí ọjà. ó dà mọ́ mi ó ṣe àwà tó yà. ènìyàn láyé o ìkà láyé o ènìyàn láyé o ìkà láyé. èmi nìkan ló ń dojú kọ ni kò sí bí mi ti ṣe gbìyànjú tó pé kí n lè jẹ́yàn àbò ló já sí kò tiẹ̀ wá fẹ́ gbàbí kọ̀ọ̀kan yé mi mọ́ rárá ó ti wá ń débi pé mo ti ń ronú pé bóyá mo lè commit suicide sí àmì lọ́rùn. Alright, listen. Kò sí oògùn tó le. Nífà kò sí kankan tó le nílé ayé tí kì í lọ. Ìwọ ṣáà ti nígbàgbọ́. Kó dẹ̀ máa gbìyànjú. Mo gbìyànjú náà. Má ever sọ wípé ogun kan ti kọjá agbára ẹ̀. That means you're giving up. See, I have listened to you several times. Then you pay on a foresight, and you have good dreams for yourself. So bó ṣe máa ń wá bímbà ògbó tó wá ń gba owó. Kò ṣe pé ìyàwó mi complain, and I'm not complaining. But tó bá yá, èmi gan mo máa complain. So mi ò fẹ́ fún ẹlẹ́jà jẹ mọ́. Jẹ́ kí n kọ́ ẹ bọ́n ṣe ń pẹja. You're brilliant, you're intelligent. So kí ló tún kù? What are we talking about here? But okay, tó máa ṣe ilé. Màá bẹ wá nǹkan lé ní tó máa mú lọ lé. But wálé mi lọ́la. Nǹkan tó ṣẹlẹ̀ kókó jù báyìí pé àti jẹ ẹ̀yìn kókó tí bá yà ti rí nǹkan tí mo lè fi sẹ́nu. O ṣáà fẹ́ sọ nǹkan tó fẹ́ sọ ẹ̀ má wọrí tó bá di ọ̀la máa bọ̀ máa fẹ́ nìkan tó máa mú lọ lé nsìn. má jẹ́ n kọsẹ̀
ìkọsẹ̀ má jẹ́ n kọsẹ̀ ìgbésí ayé mi ó dọwọ́ rẹ̀ o ìgbésí ayé mi bàbá dọwọ́ rẹ̀ o ìkọsẹ̀ bàbá mi má jẹ́ n kọsẹ̀ ìkọsẹ̀ má jẹ́ n kọsẹ̀ ìgbésí ayé mi ó dọwọ́ rẹ̀ o ìgbésí ayé mi bàbá dọwọ́ rẹ̀. Bàbá mi ò fẹ́ kọsẹ̀ láyé ló jẹ́ ń tẹ́wọ́ àdúrà o mi ò fẹ́ mọ̀ṣẹ́ láyé ló jẹ́ ń lọ lórí àdúrà o ènìyàn láyé ìkà láyé mi ò fẹ́ ṣìnà láyé ló jẹ́ ń tẹ́wọ́ àdúrà o. ẹgbẹ́ ojú omi ò kí ní sinmi àti lọ àti bọ̀ ní pẹran ìjẹ́ Túndé àwọn tí o bá gbẹ́rù wọ́n ti ń wá ẹ̀bọ̀ gbọ̀nà báyìí lọ kó lọ pàdé wọn ìyá orí ẹ̀ ó ń dúró díẹ̀ síbẹ̀. ìkọsẹ̀ kí ni madam mi pè mí sí lálẹ́ ìwé this time. Hello ma ẹ kalẹ́ ma báwo lọ́dọ̀ yín ma ẹ pẹ̀lẹ́ ma. ẹ wò ṣe rí ọmọ yẹn èso tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ gan nínú ọjà gan wọ́n jẹ́ kí n mọ̀ pé kò ń ṣe ọmọ bẹ́ẹ̀ wọ́n ní kì í ṣe ọmọ bẹ́ẹ̀ pé kì í jalè kì í ṣe mo wá ní interest sọ̀rọ̀ ayé ẹ̀ pé bóyá àkọ́kọ́ ń ṣẹlẹ̀ ni. bẹ́ẹ̀ ni madam dó gbogbo àwọn findings wa náà pẹ̀lú àwọn evidence náà tá a rí surround àwọn máa yẹn wọ́n sọ pé the guy is innocent and we don't have any criminal matter against him in anywhere and àwọn aládùúgbò àtàwọn tó ń bá gbélé náà testify sí pé the guy is innocent. so ẹjọ mo ń rán ọmọ bọ̀ ń sìn mo ti fún lẹ́fílòpù yín ẹ filẹ̀ mo fẹ́ kàn mú wá mo ní gbólóhùn tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kàn mú wá sọ́dọ̀ mi ṣé ti gbọ́. yes ma. ẹ ṣé sà ẹ ṣé gan God bless you. Iṣẹ́ yín lẹ ṣe bẹ́ẹ̀ ni ẹ ṣé gan. It's okay ma tẹ́nìyẹn bá já máa release on bail fún kò sí wàhálà thank you ma. okay ó dàbọ̀ bye. I'll get back to you ma. nígbà tí ṣe ìrìn ṣe tí mo fi dúpọ́ lọ́pàá ẹ̀ta ní tó wà ní ọjà ẹ̀ jẹ́ kó lè lórí pé ò kì í ṣe ọmọ wọ́n ní tó ṣẹlẹ̀ yẹn wò tí ẹ̀ ṣe irú ẹ̀rí láti gbà tó wà ní ọjà ẹ̀ kí n jà lọ ìyẹn ló ṣe wá bẹ̀bí náà bí àwọn ọmọ kò fi ẹ̀ lẹ́nu náà ṣe lọ ọmọ dáadáa ṣùgbọ́n tó bá wá bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní ọjà ìlú. mi kì í jalè mọ́ mi kì í jalè. tí ọba jalè nínú ilé mi á jẹ ìsọ̀bọ̀ ọlọ́run tó jà anyway ẹ̀yìn lábẹ́rẹ́. Àdùnní ṣe bí ìwọ ló ń wọ́nà àbáyọ. bẹ́ẹ̀ ni. ó yá gbé kókó ọwọ́ yẹn sílẹ̀ ṣí kókó yẹn nísìn mo fẹ́ kó fọwọ́ ṣiṣẹ́ kó fi ẹsẹ̀ yìí dànù ó yá yìí dànù.
Adániwáyé má jẹ́ n kọsẹ̀ láyé tí mo wà ó. Ẹni tó dúró kó máa ṣọ́ra. Àyíká lẹ́ni ènìyàn a máa kọsẹ̀ lára ọmọ tó bí ó a máa kọsẹ̀ lára ọ̀rẹ́ Adániwáyé má jẹ́ n kọsẹ̀ láyé tí mo wà ó. Dẹ̀ máa wo ọ̀dọ̀ ẹ náà ni mò ń bọ̀ o ọ̀dọ̀ ẹ náà ni mo ní kí n wá yọjú sí ẹ náà ni n ló ṣe pàdé mi. àti pé ń bọ̀ lọ́dọ̀ mi àti pé mo fúnra mi wá mọ́mí ẹ̀ wọlé bá ń kówó. dáadáa. orí ìyá Ṣọlá àlàyé náà mo ní kí n wá ṣe fún ẹ tí mo fi ní mò ń bọ̀ lọ́dọ̀ ẹ. ọ̀dà náà mọ́mí. jọ ó máa tún máa bù mí láṣìírí náà ni. fún owó yìí mò ń ṣàjọ bó mo ṣe ń ṣàjọ náà ló tún ń lọ ṣàánú mi owó àtúbọ̀ mi láṣìírí lọ́sẹ̀ yìí náà níjọ. mọ́mí ẹ̀jọ̀ ṣé wọ́n rán yín sí mi ni àbí wọ́n ní kí n fún yín ní nǹkan tí mi fi jíṣẹ́ kí ló dé ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ sanwó mo dẹ̀ ń sọ náà o ọkàn mi dẹ̀ ń sọ fún mi o èmi ni mò ń ṣera mi o mo ti mọ̀ pé ẹ̀ ní rówó ìsan mo dẹ̀ bí mo ní mọ́mí kí lẹ fẹ́ fowó ṣe ẹlẹ́fẹ́ máa fi ṣiṣẹ́ ni ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ san ọ̀sẹ̀ eléyìí ẹ̀ san kí ló dé mọ́mí wọ́n rán yín sí mi ni kí ló dé ẹ fẹ́ bà tèmi jẹ́ ni mọ́mí kí ló dé ẹ wò kò sáràyé o ẹja lọ ọ́fíìsì. bẹ́ẹ̀ ni mà. ọ́fíìsì àyà Ṣọlá má ṣe bẹ́ẹ̀ kí ṣe pé mi ò fẹ́ san owó yìí Ọlọ́run má jẹ́ ká dánwò dé báyìí ni. mi bá mi Ọlọ́run o. kí ṣe pé mi ò fowó ìṣiṣẹ́ ìwọ náà mọ̀ pé mò ń ta kókó kókó tí mo rà mo ti ra àgbàdo mo ti gbìyànjú mo ti ṣe kí n dẹ̀ gbé kókó kí n máa kiri ẹ̀ àfi gbìrìrì ló mọ̀ yìí dànù. mọ́mí ẹ̀jọ̀ torí Ọlọ́run ṣé kí wá ọ̀dọ̀ ọ̀gá wa lọ́fíìsì báyìí kí n sọ fún ọ pé mọ́mí ò mà rówó san o mọ́mí ẹ̀jọ̀ ó yá lọ́fíìsì ẹ fẹ́ bà tèmi jẹ́ ni ẹ má sọ mí di bí ẹ ṣe dá mọ́mí ẹ dáhùn jàre mi wo kó bá yín ni. ní sùúrù ohun ẹ ti ń le tá gbangba la wà. mọ́mí inú kẹ fún mi lówó tàbí kí n pariwo lé yín lórí tàbí kẹ ká lọ ọ́fíìsì ẹ mú kan nú ẹ. ẹ wò ó ìyá Ṣọlá wojú mi. mo ń wojú yín mọ́ mi má jẹ́ ń tẹ̀lé ẹ lọ sọ́fíìsì tọ́fíìsì yẹn ò lè rọgbọ. ìkànnì yín mọ́ mi tẹ́yìn ò bá jẹ́ ká ọ̀sẹ̀ tó kọjá ẹ̀sán mo ló yá lọ́fíìsì ẹlẹ́ẹ̀tú lọ wọ́n mi ẹja lọ o ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ń wò yín ládùúgbò táwọn èèyàn ń wò yín tó ń sunkún tẹ́yìn wúra yín tẹ́ ń rẹ́rìn ẹni bí ní yín mọ́ mi ẹjọ́ torí Ọlọ́run ẹ má jẹ́ yájú sí ẹ má jẹ́ rí yín fí mọ́ mi o àgbo òṣì agbára dára. ọjọ́ kan ó máa là ó máa yọ ìkọ̀sẹ̀. fẹ́ kó lọ sínú yàrá tí bẹ́ẹ̀ ni torí òun ó fẹ̀tọ̀fẹ̀tọ̀ kò sí tó fẹ́ bá mi mú lọ sínú yàrá ẹ̀ kó palẹ̀ mọ́ gbogbo ẹrù ẹ̀ pátápátá iṣẹ́ ẹ̀ ti tọ́ mi. mọ́mí ṣé mo ṣe yín ni. owó wò irú ìbéèrè àgọ́ wo ló béèrè lọ́rùn àṣeyọrí burúkú ni wọ́n ti sìn ẹ́ jáde wọ́n padà lẹ́yìn. ẹ má jẹ́ kí n lọ kó síbi tí mo fẹ́ lọ tó bá yẹ pé iṣẹ́ mi ni òtún ṣẹ́ mi máa ń ṣẹ́ mi ẹ kò sọ mistake tí máa ní fún máa jọ sùn mọ́ ẹ jọ ẹ má jẹ́ ká yẹ nípa ìdí báyìí. ẹ jọ mọ. kò sí ní kótó lọ. kò sí mọ. àti bíbá yẹn kan náà lè wọ. bẹ́ẹ̀ mọ. èyí mà tí mi wá sọ fún ẹ pé kò kún òbí pé mi ò fẹ́ rí ẹ bíbá tí ò síbi tó fẹ́ lọ́mọ yẹn lọ́bẹ̀ odò. kó gẹ́rà fóònù mi eré lórí pé mo fẹ́ kọ́ bọ́ńdù ẹ̀ ó dà kó ìtò ní ìdèkì tó fi ọlọ́pàá mú ẹ no má wọrí. má wọrí. tíṣẹ́ bá ń ṣe kó máa rọ́jú tíyà bá ń jẹ́ kó máa rọ́jú àwọn eléré ìbú ẹ bá lọ fọ́nù tó lò sí
ló máa fi kú ni àbí ẹ bá sọ lórí lòsì ló máa fi kú ni àwọn olórí ìlú ọjọ́ ọ̀sán ti jáde ó gbélé náà ti àṣepáṣeṣe lèmi náà ṣe kú òlóró omi kọ́lé. ọba abẹ́rẹ́ kan wá wọlé láì sanwó lé mi ò ní wọ yàrá yìí. Adániwáyé máa jẹ́ nkọ̀sẹ̀ láyé tí mo wà ó. Ẹni tó dúró kó máa ṣọ́ra. Àyíká lẹ́nìyàn, àyíká lẹ́nìyàn. Túndé bíbí kọ́kọ́rọ́ ta fi ń tilẹ̀kùn ré àyíṣe ẹ̀ tì pátápátá èwo tún lélẹ̀. ṣé ẹ̀rọ kọ́kọ́rọ́ mi ni. irú béèrè wo nìyẹn. kò yé mi náà ní ṣe bí ẹ ọ̀kan la fi tì ká tó jáde. ta ló wá lè dọ́rú eléyìí wò. èmi ló dẹ̀ wò èmi ló dẹ̀ wò ẹ lẹ́hùn ẹ ṣe ìyá Túndé ìyá Túndé ọ̀kàrẹ̀ èmi ló gbàgádàgodo mi sí ibẹ̀ èmi mo ti torí tí inú òsè lọ bí iṣẹ́ mo ń sọ yín kẹ́ jáde ni kí n ṣe fi àgádágodo míì tí ṣe lè bàbá rẹ ni. bàbá ó yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ àti bẹ̀yìn ṣé mo sọ fún yín pé mo fẹ́ lọ ṣe alágbàro kan ní next week èyí tó bá rí bẹ̀ pé màá kó fún yín ẹ̀dẹ̀ wá tilẹ̀kùn má mi fẹ́ wẹ̀ báyìí báwo mi fẹ́ gbé ike tí màá fi pọ̀ mi fún wọn. ìyá Túndé ọ̀sẹ̀ mi o ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ lè sẹ̀mí láéláé àtìgbà tẹ́ ẹ ti jẹ gbèsè tọ́lọ́ sí dá àràn yín níran onígbèsè ǹjẹ́ mo sọ̀rọ̀ rárá ó ń sọ̀rọ̀ ẹ wo iye owó oṣù tẹ́ ẹ ti jẹ àṣẹ bí àwọn àràn yín bá ṣe ń kọ́lé nìyí ẹ mọye tọ́ta sìmẹ́ǹtì tọ́ta búlọ́ọ̀kù ṣé wọn ò lè rí lè kọ́ ṣé wọ̀gán lè kọ́lé láyé ẹ̀ rárá mo kàn ń sọ ni èmi wọn èébú yẹn o. bàbá ó ti pọ̀ jù ṣe bó a máa sanwó yìí náà mo ti sọ fún yín ẹ kàn fún mi ní just 2 weeks tí n bá ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe máa ṣàjọ fún yín ẹ jọ̀ọ́ tó rọ ẹkún tí ẹ ṣí ẹ wò tẹ́ bá ní ṣe lọ́jọ́ mi ẹ ṣiṣẹ́ má mi fẹ́ wẹ̀ kí n lọ gbé ké fún ẹ jọ̀ọ́ tó rọ lọ́run. sọ́ọ́rí ń tọ́ sọ yìí ó mọ kínú mi ó dùn ọ̀rọ̀ ọmọlúàbí lọ sọ lẹ́nu sọ pé bàbá rẹ bó bá yẹ kó bá kọ́lé ẹ ní mọ ìyálégbé ẹ wo iye oṣù tẹ́ ẹ ti jẹ ọ̀rìpọ̀ apá dùpọ̀ ẹsẹ̀ ọkùnrin harun bí ẹṣin ọ lè kọ́lé fún ìyá rẹ̀ àṣebóṣe rí nù òrówó kọ́lé wọ́n tẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ kú ilé mi ọlọ́run ló yọ ọ̀dà ilé fún mi sọ gbọ́ ó ìyá Túndé mo sọ̀rọ̀ sí ọ mo èsì sọ̀rọ̀ sí èèyàn lọ́rẹ̀ ra búlọ̀kù kọ́ kọ́lé fún ìyá rẹ̀ wọ́n yẹ sá mọ̀ṣúà wọn ò ní sí kọ́kọ́rọ́ yìí. ẹ lè sí báyìí. wọn ò lè sí o. ẹ bọ ní ká wá sùn lálẹ́ báyìí. ẹ̀yin lẹ mọ bí tẹ́ ẹ sùn o wọn ò ní sí mo ò bá sì gbowó mi bọ́sọ̀ ní bọ́sọ̀ àbọ̀sọ̀sù kan ẹ ní sunú yàrá ẹ̀ mọ́. sọ ti gbọ́. ló jẹ́ ń lọ lórí àdúrà ènìyàn láyé ó ìkà láyé ènìyàn láyé ó ìkà láyé ó ènìyàn láyé ó ìkà láyé ìkọ̀sẹ̀ má jẹ́ ìkọ̀sẹ̀ láyé ìkọ̀sẹ̀ má jẹ́ ìkọ̀sẹ̀ ìgbésí ayé mi ó dọwọ́ rẹ̀ o ìgbésí ayé mi ó dọwọ́ rẹ̀ má jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbé láyé tí mo wá orí mi o má jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ gbé láyé tí mo wá ẹ̀dá mi. We're there. I just sọ̀rọ̀. Ó wá. Ó sọ business tó fẹ́ ṣe fún mi. I gave you money. Kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ wípé o lọ ń gbàrú? Àbí ṣé lóòótọ́ ni kó gbàrú ni wọ́n ṣe arrest ẹ̀? Ọ̀rẹ́ mi ò understand rárá. Lóòótọ́ ni mo wá bí last time tó send lọ sáà kan pé kí n lọ gbà. Bọ̀ bóyá ìṣẹ̀lẹ̀ ni ìgbà tí màá lọ gbà ó yẹn ní báńkì bóyá wọ́n ń tẹ̀lé mi láti bí ni o àgbà mo jáde ní báńkì ni wọ́n ò lè ṣe gbà ó yẹn lọ́wọ́ mi nìyẹn. Ẹnu wo mo fẹ́ fi padà wá bí wá sọ pé wọ́n olójúlójú ń tì. Ẹnu wo màá dẹ̀ fi padà wá bí wá sọ pé o lè gbà ó lọ́wọ́ mi.
tó padà sún mi síjà láàrú yẹn pé kí n lè fi ṣarajọ fún nǹkan mi. Wait, there's something I'm not getting here. Adúrò owó yẹn o lọ sí bank láti lọ withdraw ẹ̀ jọ nǹkan ṣe ẹ́ lóòótọ́. Òye mi rárá. Àwọn èèyàn tẹ̀lé ẹ because kò tiẹ̀ fẹ́ ṣe business gan tó bá ti make arrangement for business yẹn kò sí pé o need cash at all. It's a cashless policy now. Wọ́n á kàn transfer owó tó fẹ́ transfer. Oh no. Ọmọ kan tó máa ṣẹlẹ̀ nǹkan ṣe come here tomorrow morning I need to take you somewhere. Nǹkan ṣe wọ́n lè rọ̀lá. Ìkọ̀sẹ̀ ìkọ̀sẹ̀ tókù bá kú láyé àkàlàmàgbò jọrùn ni. ògbóǹ tẹ́ ẹ bá débi pátápátá kò sí kankan tó sọ̀kùn sí mi lẹ̀ mo rí ọtán ọkùnrin ìyá ń jẹ́ ọ́ gidi àárín méjì yàbá ìlò wà ó mú mi ìyà lọ ẹlẹ́dẹ̀ rẹ ti kì í mú bọ̀gbà ọgbà ó sì gbà ọ́ bọ́ àwọn oògùn ńláńlá tí mo jogún lọ́dọ̀ àwọn baba ńlá mi tí ó bá ọ lára mu mo ṣe fún ọ ọgbọ́n báwọn ọlọ́kọ̀ padà wá lọ́tùnla ọgbọ́ ìwọ nìkan ni o ọ̀dọ̀ dúró dọ̀rẹ́ rẹ ta ọ̀dọ̀ rẹ ta. olówó láàyè mọ̀ olówó láàyè mọ̀ o èèyà òkìkí ńlá nínú owó rẹpẹtẹ ọlá ńlá olówó láàyè mọ̀ olówó láàyè mọ̀ o olówó láàyè mọ̀ o ẹ̀dá mi yé ṣàánú mi jẹ́ kí n rórí owó gbé wáyé jẹ́ kí n rọ́lá ló gbà o jẹ́ kí n ráyè ṣe o ṣèbọ̀ ọwọ́ epo láyé ń bá ní lá jẹ́ kí n rọ́wọ́ epo náà sáyé lá o kọ́wọ́ mi kọ́ ya múra kọ́wọ́ kọ́lá ọlá ńlá nínú kìkì o kọ́ ya múra ìrìn àjò láyé kémi má ṣe jìn sọ́fìn àbámọ̀ o. ojú kòkòrò àìní tẹ́ lọ́rùn àtẹnu jẹ́ ọkàn má ṣe dí wa lọ́nà ire ayọ̀ mi dé o ire ayọ̀ mi dé o. kàyéfì ńlá ló jẹ́ fáwọn arónípin kó àdánù o owó dé o ọlá dé o òkìkí dé o olówó láyé mọ́ o ṣùgbọ́n akíkanjú tùlù ọ̀ràn nítorí ìgbà rẹ̀ ò kí ń kú kókó jẹ́ láyé gbà ọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lówó ń dé díẹ̀ ní. ìwọ lélẹ̀. Mami, mo kàn fẹ́ fi ṣe surprise fún yín ni. Ṣé rí bí àwọn àlejò mi ṣe máa ń disturb inú ilé tán jẹ́ kẹ́ ẹ sinmi kẹ́ ẹ lè rest lásìkò tó wù yín. Torí àwọn mi ṣe decide pé tí n bá ti parí ilé ẹ máa relocate wá síbí. So ẹ̀yin àtàwọn security àtàwọn staff ló kù. Dúró. Ilé tótó yìí. Bẹ́ẹ̀ni. Jarajara yìí. Ilé ìkéré nìkan tí mo ṣì máa ṣe fún yín mọ́. Fún mi. Eléyìí. Bẹ́ẹ̀ni mọ́. Ọlọ́run o màmá ibi tójú ẹ wà Ọlọ́run mo mà ṣe o mo mà dúpẹ́ ní ilé jàrànjàràn fún mi Babátúndé. Bẹ́ẹ̀ni mọ́. Èyí pọ̀ o. Mọ́mí. Èyí pọ̀ o. Mọ́m.
kò sí ní tó pọ̀ jù fún ọmọ láti ṣe fòbí ẹ̀ mo sì máa ṣe léètò ojú ilé fún yín. Ọlọ́run Babátúndé ó jọ mí lójú ó ṣe ọkọ mi ó ṣe mo dúpẹ́ ọmọ àṣejù báyìí lọ fún ẹ ọmọ amúnú ẹdùn wà túbọ̀ máa ní sí kò ní débẹ̀ takú eléyìí fún mi mo máa dúpẹ́ o ẹ̀yin ọmọ ẹ bá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá yín o lẹ́mìí nìkan Ọlọ́run ló ṣe fún mi bóyá ká lọ kẹ lọ wọnú léwu ṣe. ó dà jẹ́ ń wọnú ẹ̀ o mo dúpẹ́ Ọlọ́run o ẹ ṣeun o èyí pọ̀ o ibi bá kò ní sí pé àwọn àlejò ń dà. èyí gan ni wọ́n ń pè ní àwòṣí fìlà àwòṣí fìlà ní kọ́kọ́ ó ṣe Ọlọ́run ìwọ ló ní gbogbo. kàyéfì ńlá ló jẹ́ fáwọn. wọ́n ní pé bí a kì í dá foundation kalẹ̀ ní orúkọ yín ká máa fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn obìnrin ìyálọ́jà tó kù díẹ̀ káàtó fún mi irú àwọn tó wù láti ṣòwò ṣùgbọ́n tí ò sí ipá máa wò pé tí n bá dá foundation lórúkọ yín á lè máa fún wọn lówó à máa yá wọn ṣùgbọ́n à ní fi èlé le pẹ̀lú eléyìí mo nígbà pé òṣì máa dínkù láàrin àwùjọ wa. Babátúndé ó kú àròjinlẹ̀ kárí ọkọ mi wàá tún máa ní sí ni kékeré lélẹ́yìí nínú oore tọ́lọ́run máa ṣe fún ẹ ṣórí bó ṣe ro ìrò dáadáa o ọkàn mi ò tiẹ̀ wá lọ bẹ̀ rárá irú àwọn obìnrin kọ̀ọ̀kan tí wọ́n máa ń sá wá báyàn pé mọ́mì ẹjọ́ àwọn ọmọ yín ẹ̀wọ̀n ìjẹun àwọn ọmọ yín wọn tí ì sanwó skul kankan téèyàn máa ń fún wọn yẹn téèyàn bá kúkú dá wọn lókòwò lóòótọ́ á dàbíi pé èèyàn ò fún wọn lẹ́jà jẹ èèyàn kúkú kọ́ wọn bí wọ́n ṣe ń pẹja ó rò dáadáa foundation yẹn dà ó dà ká máa yá wọn lówó ká má fè lélẹ̀ rárá débi tó máa ní wọn lára àwọn tá a bá lè yọ̀ǹda fún lọ́fẹ̀ẹ́ gan á tún yọ̀ǹda ẹ̀ fún wọn ó ṣe ọkọ mi mo fara mọ́ ó rò dáadáa inú mi dẹ̀ dùn sí ọmọ á wá pọ́n wọ̀ náà lè torí èyí tó fẹ́ ṣe lórúkọ mi ó fẹ́ pọ́n mi lé ni o ọmọ apọ́n ilé o Babátúndé ó kárí wà túnbọ̀ máa ní sí ní kíákíá la máa wá bẹ̀rẹ̀ wà pápápá mo tiẹ̀ jẹ́rìí tó bá ti sọ̀rọ̀ báyìí ó di dandan kó wá sí ìmúṣẹ ó kárí ọkọ àjò láyé kémi má ṣe jìn sọ́fìn àbámọ̀ o. ojú kòkòrò àìní tẹ́lọ́rùn àtẹnujẹ́ o kàn má ṣe dí wa lọ́nà ire. Yes, sir. Ṣé àwọn tó ń ṣe rẹ́dì? Yes, sir. Àwọn visitors kan wà tán máa wá fún help yẹn wọ́n wà ní gate nísìn so mo hold wọn down kí n wá report fún yín. Kí lè ní? Òní ní Thursday, sir. That means pé ní la máa tẹ̀ sí. Òní la máa tẹ̀ sí wọn. Ok, nǹkan tó máa ṣe é sì sọ fún PA. All right, sir. Kó lọ prepare envelope. All right. Mo ń bọ̀. Okay, mo ní kí n sọ fún yín fún approval yín náà kí n tó gbàgbé náà. All right, sir. Ìkọsẹ̀ má fojú túlú ọ̀ràn ọ̀rẹ́ wa ẹni kọjú túlú ọ̀ràn ìgbàlẹ̀ òkun kòkó má sáré kọjá kádàrá ọ̀rẹ́ wa. Brother mi wípé àwọn nìkan ni ìwà pẹ̀lú ìbára so kò sí owó kankan fún ju àwọn nìkan. Kò sí problem gbogbo bẹ́ẹ̀ tí ń ṣàlàyé náà mo gbọ́ ẹ understand mo feel pain yín but ẹ fọkànbalẹ̀ chairman tèmi chairman tiwa chairman gbogbo ìlú ni wọ́n
ẹ understand kò séèyàn tó sunkún lọ́dọ̀ ẹ̀ àfúnimáwo bẹ̀ ẹ understand jẹ́ budanu ni wọ́n so mo sure pé ẹ rẹ́rìn jáde ni ẹ fọkàn balẹ̀ tí mo sì lè mú yín wọlé yẹn so ẹ fọkàn balẹ̀ kò sí problem ẹ fọkàn balẹ̀ yá move on. díẹ̀ lọ́láńdé díẹ̀ lówó ní ọ̀rẹ́ wa ká ṣe sùúrù ká ní sùúrù ká mú sùúrù. bàbá ayé mi o àsìkò ẹkún rẹ kọ́ yìí àìmọ̀ ló ṣe ọ́. ẹ bá má jẹ́ kí n kó nínú tẹ fi wọn bí bàbá. bọ́ ọ bá pẹ́ ń bẹ̀ ìbànújẹ́ náà ni ó tó padà lẹ́yìn sí i wojú mi wò dáadáa ọkàn ara rẹ balẹ̀ ni wọ́n ràn lọ́wọ́ ní wọn ò bá ní nǹkan ṣe fún ohun òní ní kọ́ padà wá mo ti wá díẹ̀ pátápátá mo ti béèrè gbogbo nǹkan tí ṣẹ̀dá ayé rẹ gbà wọn ò rí ọjà òwúrọ̀ ni wọ́n ná rí rẹ sí o. ọjà òwúrọ̀. bẹ́ẹ̀ ni. ìlú wo nìyẹn. tó bá tásìkò fún ọ láti lọ ọgbẹ wọn sọ bọ́ọ̀n sí jẹ fún ọ. ká ṣe sùúrù ká ní sùúrù ká mú sùúrù iṣẹ́ wa. wọ́n pe àwọn ọ̀ràn mi àwọn àlùjọ̀nù ilé àtàlùjọ̀nù òde wọ́n sìn ọ lọ síbi tó ń lọ wọ́n lọ ọ́ bọ̀ kò ní í ṣéwu fún ọ. agádagídí iná òtarìrì lóògùn ẹlẹ́bọ níràjẹ ògbéhùn ẹbọ mi àwọn ni wọ́n gba aṣọ ọ̀nà dání aṣọ ọ̀nà tòrútòrú là á wọ̀ aṣọ ọ̀nà tòrútòrú là á wọ̀ ọlápìwàdà pàdà bẹ́ẹ̀. ọlọ́jà ti fún ọlọ́jà tó mọ̀ pọ́nmọ́ wáṣẹ́ ọjà òwúrọ̀ yá o ti bọ̀. mo ń gbọ́ yín bàbá. o ti ń bẹ lójú iná o ti ń bẹ nírìn àjò wọ́kọ́ ló dúró ìmọ̀ o ibi tó ń lọ tààràrà ní jùgúnjùgún ọjà òwúrọ̀ kùtùkùtù ibẹ̀ ló ń lọ́wọ́ kankan lè wé náà jó mọ́ wàràwàrà lọ́mọdé tó kú èsì sí bọ̀ òjọ́ lóró náà mú gi òjọ́ lóró tọ̀ múlẹ̀ ọlọ ọbọ̀ kò ní séwu fún ọ ìdágìrì kan ìdámọ̀lẹ́yìn ẹkùn ọlọ ọbọ̀ kò ní séwu fún ọ bàbá dami sórí ilẹ̀ ní bọ̀ ọlọ ọbọ̀ kò ní séwu fún ọ ìrìn àjò yá wá tẹ́tí sí àwọn kìlọ̀ wọ̀nyí dáadáa ọ gbọ́dọ̀ jẹ́ tó o bá débi ọ̀ ń lọ́hún o sì gbọ́dọ̀ mú nǹkan kan ọ gbọ́dọ̀ jẹ́ o sì gbọ́dọ̀ mú nǹkan kan o sì gbọ́dọ̀ wò kó ọmọ bá a bára lọ ọgbọ́ bóyá wàá gbéra kọjú síbẹ̀ ọ̀nà tó gbà lọ rí ibi bẹ́ẹ̀ ni. alágodo ń bọ̀ lẹ́lẹ́ ògiri àlàpàtì kéwọ́ pátábá tóbi apòhóló òkú ọ̀gẹ̀dẹ̀ òmìnir pẹ́ràn ọ̀rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ bá ń gbé dọ́hùn orí ìyá rẹ̀ ó sìn ọ lọ ẹlẹ́dàá bàbá rẹ̀ ó sìn ọ bọ̀. ara òwúrọ̀ yìí ìbẹ̀rù ojú níjà tọwọ́ bojú ìbẹ̀rù ejò níjà tọmọ ejò mọ́lẹ̀ ọjà òwúrọ̀ ọjà òwúrọ̀ ọjà òwúrọ̀ yọba ìmúmúná tó bá lọ àríhùn láàrí èyí tó bá lóhùn àríhùn ká ìdúró sí fẹ́mi tó gbọ́dọ̀ mi nínú ọjà òwúrọ̀ ìjìyà ń bẹ fáláì gbọ́ràn nínú ọjà òwúrọ̀ ìjìyà yìí á máa bẹ fáláì gbọ́ràn nínú ọjà òwúrọ̀ ọlá ń bẹ iyì ń bẹ ẹ̀mí gígùn ń bẹ nínú ọjà òwúrọ̀ fẹ́ni tó mọ wọ̀wẹ̀
ènìyàn a máa kọsẹ̀ lára ọmọ tó bí o a máa kọsẹ̀ lára ọ̀rẹ́ àdániwáyé má jẹ́ n kọsẹ̀ láyé tí mo wà o ẹni tó dúró kó máa ṣọ́ra. ìkà lẹ́nìyàn ìkà lẹ́nìyàn ìkà ènìyàn ìkà lẹ́nìyàn ọjà òwúrọ̀ ìyá ń bẹ fọláhẹ gbára nínú ọjà òwúrọ̀ agbára ń bẹ ọlá ń bẹ nínú ọjà òwúrọ̀ ọjà òwúrọ̀ ọjà òwúrọ̀ yàgá òǹgàǹgà òǹgàǹgà àràbà yìí àràbà ayé mà kó ẹ o níbo ló ń lọ. mò ń lọ sí ọjà òwúrọ̀ ni. ìwọ ń lọ sí ọjà òwúrọ̀. bẹ́ẹ̀ni. ṣé ìwọ kò mọ̀ pé ẹni bá fẹ́ lọ sí ọjà òwúrọ̀ ó gbọ́dọ̀ kó ìdíyelé fún mi ìdíyelé rẹ dà. ìdíyelé. ó tún kù. ó kù níbọn ọrùn. nísìn mo fẹ́ kó máa lọ kí o máa wẹ̀yìn. ibi tí ò ń lọ yẹn ni wàá ti ṣe ìdánwò tí o bá yege ìdánwò yìí wàá wọnú ọjà òwúrọ̀ àmọ́ tí o bá yege ẹ má jẹ́ ká sáré ayé ẹsẹ̀ mẹ́fà ní o ẹ jẹ́ ká rántí ọ̀la wa ọ̀la ṣe pàtàkì ẹ má jẹ́ ká sáré ayé ayé. dúró bẹ́ẹ̀. ní ibi báyìí ni ìwọ yóò ti ṣe ìdánwò ẹlẹ́ẹ̀kejì. ọ̀yá. ó káre ọkùnrin gidi ni ọ́ oníkùsíkù oníkùsíkù oníkùsíkù. ẹ má jẹ́ ká sáré ayé ẹsẹ̀ mẹ́fà wọlé lọ. ẹ jẹ́ ká rántí ọ̀la wa ọ̀la ṣe pàtàkì ẹ má jẹ́ ká sáré ayé ayé. mo wí tèmi mo sọ tèmi o. ẹ bẹ̀rẹ̀ orin. àwọn ará ọjà òwúrọ̀ olówó ni wá ọlọ́lá là jẹ́ ẹni bá ti darapọ̀ mọ́ wa ó ti bọ́ sáyé ẹ kú àbọ̀. ọlọ́lá là jẹ́ ẹni bá ti darapọ̀ mọ́ wa ó ti bọ́ sáyé ẹ kú àbọ̀. àwa ará ọjà òwúrọ̀ olówó ni wá ọlọ́lá là jẹ́ ẹni bá ti darapọ̀ mọ́ wa ó ti bọ́ sáyé ẹ kú àbọ̀.
ẹ kú àbọ̀. Àṣìṣe ló mọ́mọ́ rogun tó mi gbóná o. Orí mi máa jẹ́ ṣàṣìṣe o. Àṣìṣe ló mọ́mọ́ rogun tó mi gbóná o. Orí mi máa jẹ́ ṣàṣìṣe o. Ìkọsẹ̀. Tíṣẹ́ bá ń ṣe kó máa rọ́jú, tíyà bá ń jẹ kó máa rọ́jú, ọjọ́ kan ó máa là kó máa yọ. Ìkọsẹ̀ má kánjú túlú ọ̀ràn ọ̀rẹ́ wa. Ẹni kánjú túlú ọ̀ràn ìgbàlẹ̀ òkun kòkó. Má sáré kọjá kádàrá ọ̀rẹ́ wa. Káyé kánjú ayé, káyé sáré ayé, káyé kánjú ayé, káyé sáré ayé ọ̀rẹ́ wa. Torí díẹ̀díẹ̀ lówó ń dé, díẹ̀díẹ̀ lọ́lá ń dé, díẹ̀díẹ̀ lówó ń dé ọ̀rẹ́ wa. Ká ṣe sùúrù, ká ní sùúrù, ká mú sùúrù. Iṣẹ́ wa ló máa gbé wa débi gíga. Sùúrù ẹ jẹ́ ká mú sùúrù, ẹ jẹ́ ká má kánjú ayé, ẹ má jẹ́ ká sáré ayé, ẹsẹ̀ mẹ́fà ní o. Ẹ jẹ́ ká rántí ọ̀la wa, ọ̀la ṣe pàtàkì. Ẹ má jẹ́ ká sáré ayé. Mo wí tèmi, mo sọ tèmi o. Àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí. Ẹ yọ̀ǹda àwòrán mi fún mi, ẹ jẹ́ kí n máa mú lọ. Ṣé bí èkúrọ́ ló wára? Báwo ni ọmọ ẹran ṣe wádìí gbà rẹ̀? Ṣé ìwọ mọ ìdí tí àwòrán rẹ fi wà níbí báyìí? Mi ò mọ̀, ṣùgbọ́n ẹ yọ̀ǹda ẹ̀ fún mi. O fẹ́ kí n yọ̀ǹda àwòrán rẹ fún ẹ? Bẹ́ẹ̀ni. Ó sì kó àwọn ìdíyelé tí o gbọ́dọ̀ san. Ìdíyelé? Ní báyìí, ṣí ìkòkò yìí. Jẹ́ ẹran tó wà nínú ẹ̀. Dé padà. Ní báyìí, mo fẹ́ kí o mọ bí àwòrán rẹ ṣe débi. Olórí, mo tún dé o, ẹ gbà mí o, mo ti tán
gbogbo kò sówó lọ́wọ́ mi mọ́ owó ti tán gbogbo bí tí mo níyì dé mo ti ń tẹ́ ń bẹ̀ torí kò sówó mọ́ ẹ gbà mí ọ̀nà wo ni mo fẹ́ gbà. ṣé ìwọ kò mọ̀ pé ó ti lo ìran kẹta ó ti lo àyànmọ́ rẹ̀ tán. kí ni kí n ṣe. ìdíyelé kan péré ló wà tí o bá lè lo àyànmọ́ ìran kẹrin àti ìran karùn-ún rẹ̀. ò bá jẹ́ ìran mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo ṣe tán àti lò kí sáà ti lówó ni kówó tún padà. tó bá wá rí bẹ́ẹ̀ láti ìran kẹrin títí dé ti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àyànmọ́ wọn ó ti dowó fún ọ. àwọn ọmọ ṣiṣẹ́ kárakára láti fi ìpowó wọlé wá fún wọn. owó a máa wọlé mo máa ti rí bẹ́ẹ̀. bí ìwọ ṣe máa jókòó táwọn máa ṣiṣẹ́ pẹ̀lú oògùn kó bá lè dogun fún wọn. ní báyìí mo fẹ́ kí o fọkàn balẹ̀ iyì rẹ á padà wá owó rẹ á máa kù sí àwọn máa jíṣẹ́ wọn máa jìyà gbẹ́kúrú. ayé kanjú ayé ayé sílẹ̀ ayé ọ̀rẹ́ wa. àmọ́ tí o bá fẹ́ kí àwòrán rẹ kúrò níbí báyìí ó kù ìdíyelé kan tí o gbọ́dọ̀ san. ní báyìí ó máa padà sí ibi tí o ti wá. wàá lọ fún arábìnrin kan lóyún tí ó bá ti bímọ tán wàá lọ bá ẹni tó ṣe atọ́nà ẹ wá síbí báyìí a ṣe atọ́nà ẹ wá síbí báyìí padà wàá wá padà wàá wá gba àwòrán rẹ wàá máa lọ ó yá gbé kúrú. àṣẹ ọ̀ka ẹnu ọ̀ka ní gbé àṣẹ èrè ẹnu èrè ló wà bá àké bá gégi nígbó olúgbòhùn àgbà àdùnní ọlọ́kọ̀ tó wá túndé wá sáyé o àdùnní ọlọ́kọ̀ tó wá túndé wá sáyé o àdùnní ọlọ́kọ̀ tó wá túndé wá sáyé o. nísìn mo pa á láṣẹ ni mi ò dá lábàá lọ fọwọ́ rọrí. Mami, ẹ kúlẹ̀. Ẹ ti sùn. Ṣé wọn ò dà yín láàmú bí ta farapamọ́ sí? Ẹ ní bínú, ẹ má bínú pẹ̀rẹ̀ mi pé ó tóbi jọ mẹ́ta. Ó ní tó ṣẹlẹ̀ máa ṣàlàyé fún yín. Mami, irun wo lẹ wá ń sùn? Mami, ẹ gbà mí. Mami. Mami! Mami! Gbogbo! Mami! 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 Ẹ̀jẹ̀ kárán tí ọlá wa ọlá ṣe pàtàkì. Ewu mo ti dáràn. Mo ti dáràn pa. Ìyá mi ti kú. Wọ́n ṣe lajú rí mi báyìí ni wọ́n fò sókè tọ́dẹ̀ ṣubú. Bàbá ìyá mi ti kú bàbá. Ayé mi ti bàjẹ́. Ṣé n tó délé bánú? Bẹ́ẹ̀ni o, ayé mi ti bàjẹ́. Níbi tí mo ní ọ lọ, ṣé gbogbo àwọn èèwọ̀ tí mo kà fún ọ lórí ìrìn àjò ń gbogbo rẹ̀ ló fọ̀ mọ́? Bàbá gbogbo ẹ̀ ni mo mú ṣe. Gbogbo ẹ̀ ni mo mú ṣe. O sì jẹ́ nǹkan kan? Mi jẹ́ kankan. Ọba. Mi jẹ́ kankan àbí ẹran bí tí báyìí. Ní ọ fún mi tí mo jẹ bàbá gan-an, àmọ́ mi ò jẹun.
mi ò jẹun ẹran nìkan mo jẹ lọ́rùn. orí rẹ ti burú. mo sọ wọn pé má fi nǹkan kan banú. ìwọ ló pa ìyá rẹ ẹran ìyá rẹ lọ jẹ. ẹran ìyá rẹ lọ jẹ. ọkùnrin yìí ó ti kó bára rẹ tán. mo sì kìlọ̀ fún ọ kó o tó kú lọ́dọ̀ mi ní kó o tó gbẹ́rẹ́ kó o tó máa lọ mo kìlọ̀ fún ọ dáadáa. kí ni a rí fún Ọlọ́run. bàbá wọn ní kí n lọ wọ́pìnrin tí màá fún lóyún ni pé tó bá ti lóyún sínú kí n kẹ́ ẹ tó ṣàtọ́kùn ẹ̀ débi ó mà bí ó ṣe rìn fún mi. bàbá ẹ bá jẹ bàkú báyìí. tí wọ́n wí fún ọ ni kó o lọ rè wá láti ṣe tó o bá ti fóbìnrin lóyún bó o bá ti bí obìnrin bá ti bímọ báyìí sílé ayé báyìí kádàrá ọmọ ni wọ́n gbà padà fún ọ títí ló fi dá àìṣe bẹ́ẹ̀ àìrí bẹ́ẹ̀ àìwọ́gbọ́n dá sí bẹ́ẹ̀ tí ẹ ti ta tán wọ́n máa lọ. jẹ́lẹ̀ padà kú òní. kò sí fẹ́mi tó gbọ́dọ̀ mi nínú ọjà òwúrọ̀. tó o bá wá náà ó tiẹ̀ ti mú ọ lẹ́wù débi wípé tí rẹ ò tó là sí ń tọ́ da mọ́. ọlọ́run jẹ́ olóbìnrin. ẹ máa jẹ ká sáré ayé bàbá ikú pàjáwìrì lẹ́gbẹ̀ẹ́ ni. mo sọ tèmi o. mo fẹ́ kẹ́nìkan fún tiẹ̀ kó bá gbèsè ayé rẹ̀. kí ló dé. sọ̀rọ̀ ọmọkùnrin tó ń wájú òní o má súnmọ́ mọ́ o. Túndé. pé èèyàn fodindin ilé báyìí kó fi kówó sí kó sọ ọ́nà ẹ̀ pé kó máa ná kò sí ní ọ̀tá gbẹ̀yìn. má jẹ́ kó kó sì ti ẹ̀ràn ọ́ o. ọgbọ́n báwọn mo fẹ́ràn rẹ gidi ni o. mo fẹ́ràn rẹ gidi ni o. má bá a lọ́ọ̀bì kankan mọ́ o. má mú lọ́ọ̀bì kankan mọ́ o. fi ilé jẹ́ kó máa bá gbèsè ayé rẹ̀ yìí o. kó máa bá òṣì ẹ̀ lọ. jẹ́ kó máa bá gbèsè ayé rẹ̀ yìí o. kó máa bá tiẹ̀ lọ. ọgbọ́n báwọn. mo gbọ́. àti mo fẹ́ dà ọ́. ó ti yé mi. ó ti yé mi. ìkọsẹ̀ àṣìṣe ló mọ́mọ́ rogun tó mi gbóná o. orí mi máa jẹ́ ṣàṣìṣe o. àṣìṣe ló mọ́mọ́ rogun tó mi gbóná o. orí mi máa jẹ́ ṣàṣìṣe o. ìkọsẹ̀ tíṣẹ́ bá ń ṣe kó máa rọ́jú tíyà bá ń jẹ kó máa rọ́jú ọjọ́ kan ó máa là ó máa yọ. ìkọsẹ̀ má kọjú túlú ọ̀ràn o ọ̀rẹ́ wa ẹni kọjú túlú ọ̀ràn ìgbàlẹ̀ òkun kòkó má sáré kọjá kádàrá ọ̀rẹ́ wa káyé kánjú ayé káyé sáré ayé káyé kánjú ayé káyé sáré ayé ọ̀rẹ́ wa torí díẹ̀ lówó lé. Brother, kí lè ṣe bíbá ẹ? kò sí mo ń try kankan. ṣé mo jọ ọmọdé lè ń try kankan kí lè ń try ẹ fẹ́ pokùnso wáyé tẹ́ ẹ̀ ń ṣe báyìí kí ló ṣe yín kí ló bá yín débẹ̀. ẹ wò ẹ kàn ràn mí lọ́wọ́ ẹ bá mi di kíní mi dáadáa kí n fi ráìṣẹ́. kí n ràn yín lọ́wọ́ kẹ́ lè para yín kí lè rò débẹ̀ kí ló ṣe yín kí lè ń rò tẹ́ fẹ́ para yín àìláròjinlẹ̀ ni pé ẹ tẹ̀ tún para yín ẹ jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run ẹ tún jẹ̀bi láyé níbà àìláròjinlẹ̀ ni
ẹ wò ẹ tẹ̀ nǹkan mọ́kùn yẹn wá ẹ mọ́kùn yẹn wá ẹ ní sùúrù ẹ mọ́kùn yẹn wá ẹ ní sùúrù ẹ fi sílẹ̀ ẹ ní sùúrù. broda Túndé àbí broda Túndé kọ́ lẹ porúkọ wọn gbèsè tẹ́gbẹ́ tiwa lágbára jù ohun tẹ́ ṣe yẹn lágbára púpọ̀ kò tọ́ fún ènìyàn láti gba ẹ̀mí ara ẹ̀ tí kò bá jẹ́ ìfẹ́ Kristi nínú ayé yín ló ní kí ó bọ́ sí àsìkò tí bàbá evangelist lọ wo bẹ̀ yẹn kò yẹ kẹ́ ronú bẹ́ẹ̀ yẹn o ìdí ni wípé kò sóhun tí Ọlọ́run kò lè ṣe àdúrà sì ń gbà títí dàkókò yìí ìgbésẹ̀ tẹ́ wá gbé yẹn bó ṣe léwu fún ẹ̀mí yín nínú ayé ń bí ló léwu fún níjọba ọ̀run nítorí a ó béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni bí ìlú dẹ̀ ṣe rí nírú àsìkò tá a wà yìí tó bá jẹ́ wípé wọn ò bá yín pàdé níbẹ̀ yẹn ṣé ẹ mọ̀ yìí pé ó máa sọ ìjọ Ọlọ́run tó ní ilé yẹn ó máa sọ wá lẹ́nu wọ́n lè sọ pé ìjọ ló lò yín wọ́n lè ní pásítọ̀ ló fi yín ṣe nǹkan kan that is it ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run tó ní kí wọ́n bá yín pàdé níbẹ̀ ẹ bá má ti gbèrú ìgbésẹ̀ yẹn o ẹ bá fi ohun gbogbo sí àdúrà kẹ́ẹ̀sì dúró de ìgbà àti àkókò Ọlọ́run torí Olúwa ní ìgbà àti àkókò fún iṣẹ́ rẹ̀ gbogbo lábẹ́ ọ̀run lórí àwa ènìyàn ẹ má rò ìpàdúrà ò gbà o ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé lélẹ̀ tẹ́ wá síbí ó ní ọwọ́ Ọlọ́run nù ọ̀rọ̀ yẹn á sì yanjú ọ̀rọ̀ yẹn á yanjú mo fẹ́ kẹ́ ẹ fọkànbalẹ̀ nínú Kristi olùgbàlà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Dádì kódà mo ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan tẹ́ sọ yìí mo ti sọ fún wọn náà bí tí mo ti rí wọn ṣùgbọ́n nínú àlàyé wọn mo ṣàkíyèsí pé ó dàbí pé wọ́n nílò àdúrà ìtúsílẹ̀ mo rí pé ó dàbí wọ́n nílò àdúrà ìtúsílẹ̀ mo rí bẹ́ẹ̀. so mo ṣe wò pé kí n mú wọn wá. àdúrà ṣé àrùn tàdúrà sì lè ṣe lọ́wọ́ bá wa ni. ẹ má sọ bẹ́ẹ̀. pẹ̀lú gbogbo àdúrà tí mo ti gbà ẹ bá ti fi mí lẹ̀kẹ́ jẹ́ ṣe tí mo fẹ́ ṣe. broda Túndé ẹ ń sọ ìrètí nù nìyẹn ẹ má sọ ìrètí nù ẹ gbàgbọ́ nínú Olúwa bọ̀dá Paul sọ pé èmi lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ó fi agbára fún mi ṣé rí tẹ́ bá ti wà nínú Kristi ohun gbogbo ní ṣíṣe fún ènìyàn ló lè ṣòro ṣùgbọ́n pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe ọkàn tiẹ̀ sọ nínú àwọn ìwé orin wa wípé ọ̀pọ̀ oore ọ̀fẹ́ là ń sọnù nítorí a kò fi ohun gbogbo sí àdúrà níwájú rẹ̀ broda Túndé ẹ gbàgbọ́ pé Olúwa lè ṣe ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wọlé lórí ó ní kí a gba àjàgà òun sí ọrùn wa pé kí a sì máa kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹsẹ̀ òun pé àjàgà Kristi rọrùn ẹrù rẹ̀ sì fúyẹ́ ṣẹ́rí lélẹ̀ tẹ́ wá yìí Ọlọ́run yóò gbèjà yín jà àdúrà lẹ nílò àti ìyànjú bẹ́ẹ̀ ṣe lè gbàdúrà ṣẹ́rí bàbá ń gbàdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ má lérò pé àdúrà yín ò gbà àdúrà tí ẹ ń gbà sí Ọlọ́run ó lè lọ ṣiṣẹ́ lórí àná yín tàbí kó lọ ṣiṣẹ́ de ọ̀la yín sílẹ̀ tàbí kó máa ṣiṣẹ́ lórí ojú ẹsẹ̀ fún yín ṣùgbọ́n Ọlọ́run ló mọ ibi tó lè fi sí níbẹ̀ tí yóò ti bọ́ sójú iṣẹ́ fún ìbámu pẹ̀lú àyànmọ́ yín nítorí náà ẹ má sọ wípé àdúrà kò gbà àdúrà yín gbà ẹ ó sì rí ìmúṣẹ rẹ̀ lélẹ̀ ìtẹ́ wá síwájú Olúwa ẹ̀ mo jẹ́rìí Ọlọ́run ìpè yìí kò dójú tì wá rí kò sì ní dójú tì wá lórí ọ̀rọ̀ yín ẹ bá mi mú wa lọ sí àgbàlá ẹ jẹ́ kán wẹ̀ ẹ bá mi wá oúnjẹ tó dára fún wọn ẹ jẹ́ kí wọ́n farabalẹ̀ lẹ́yìn yẹn a ó bẹ̀rẹ̀ àdúrà Ọlọ́run á kọ́ wa bí a ṣe rìn àjò náà ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run ìkóríta tí ìṣẹ̀dá broda Túndé wà lọ́wọ́lọ́wọ́ yìí kí ọwọ́ Ọlọ́run kí ó lọ la ibẹ̀ kọjá fún ìtúsílẹ̀ tí ó ní agbára àdúrà bẹ́ẹ̀ in the mighty name of Jesus lọ́wọ́lọ́wọ́ báyìí Túndé ìkóríta tí ìṣẹ̀dá rẹ wà
nínú ìkópápámára àwọn òkùnkùn lọ́wọ́lọ́wọ́ báyìí ní orúkọ olúwa ó yá olúwa kó la ibẹ̀ kọjá fún ìtúsílẹ̀ ní orúkọ olúwa ọlọ́run àwọn ogun ti Ísírẹ́lì ó yá gba ìtúsílẹ̀ níbi tí a ti kó ìṣẹ̀dá rẹ ní pápámára gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. Ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé lọ́wọ́ ogun amúnisìn tí a pe orúkọ rẹ̀ ní ogun alálẹ̀ ilé tí a ti bi tí ó kò ní pápámọ́ra àdúrà bẹ́ẹ̀ in the mighty name of Jesus. Lónìí brother Tunde olúwa tú ọ sílẹ̀ lọ́wọ́ ogun alálẹ̀ ìran tí a ti bí ọ lónìí ni a tú ọ sílẹ̀ lónìí ni a tú ọ sílẹ̀ lónìí ni a tú ọ sílẹ̀. aṣáàkọ ìwé rẹ̀ wípé orúkọ olúwa wípé ilé ìṣọ́ agbára olódodo sáwọ́bẹ̀ ó sì rí iye ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé kò sí ẹnikẹ́ni nínú bí tí wù kí ó rí tí ó tọ̀ wá tí òkú yóò ta dànù nítorí tí ó ti sáájú olúwa lónìí lórúkọ Jésù Kristi gba ìgbàlà rẹ gba ìtúsílẹ̀ rẹ gba ìtúsílẹ̀ rẹ gba ìtúsílẹ̀ rẹ gba ìtúsílẹ̀ rẹ lọ́wọ́ ogun alálẹ̀ ìran tá a ti bí ọ Túndé gba ìtúsílẹ̀ mo rán gẹ́ẹ̀lì olúwa tó ń tì dà láti lọ síwájú rẹ láti lọ gbé ọ níjà in the mighty name of Jesus. lórúkọ Jésù olúwa tú ọ sílẹ̀ olúwa tú ọ sílẹ̀ lórúkọ Jésù lọ́wọ́ ogun alálẹ̀ orúkọ Jésù. níbo ni ìwọ fẹ́ lọ. padà síbi tí mo ti wá. wo má jẹ́ ń parọ́ tán ṣe bó mọ̀ wípé o níbi kankan lọ mọ́. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. ta ni ìwọ àti wípé ta ló ṣílẹ̀kùn fún ọ. a rán mi gẹ́gẹ́ bí ikọ̀ láti gba ìtúsílẹ̀ arákùnrin yìí nípasẹ̀ orúkọ Kristi olùgbàlà. arákùnrin. bẹ́ẹ̀ ni. kò yí ọ ni o tí ó bá yé ìwọ wàá mọ̀ wípé kì í ṣe ẹni tí èèyàn ń gbà sílẹ̀. arákùnrin tí ìwọ ń wò lórí ìjókòó yìí ibi gangan ni ó ti lo èyí tó kù ní ìgbésí ayé rẹ̀. irọ́ ló wá pa torí a kọ ìwé rẹ̀ wípé a ti rà wá padà nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Olúwa rán ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ yìí gangan ni ó mú wa ní àràdá tí ó sì gbà wá nínú ìparun. nítorí náà nípasẹ̀ ọ̀rọ̀ yìí ìránṣẹ́ yìí ó gba ìtúsílẹ̀. ó má ṣe wàhálà má ṣe wàhálà tí ìwọ kan tí o bá ṣọ́ra rẹ wàá rí wípé ìwọ gan wàá fìdí ìjókòó síbí. má sọ bẹ́ẹ̀ mọ́ a kọ ìwé rẹ̀ wípé pẹpẹ yóò ya ẹrù orí rẹ̀ yóò sì dànù. nítorí náà mo pa á láṣẹ ìwọ ẹ̀mí tí a wá nínú Olúwa tí a kò rí tí ó sọ ọmọ Ọlọ́run sínú ìgbèkùn tí ó sọ ìránṣẹ́ yìí sínú ìdè ní orúkọ Olúwa iná tí ó papọ̀ mọ́ àrá tí ó ṣíwájú Olúwa tí ó jó àwọn ọ̀tá rẹ̀ run ó yá kí ó bọ́ọ̀lù ọ̀bá yìí nípasẹ̀ orúkọ Kristi olùgbàlà. bẹ́ẹ̀ ni a kọ ìwé rẹ̀ wípé láti ìsinsìnyí lọ a kì yóò pa òwe ní Ísírẹ́lì mọ́ bí àwọn bàbá jẹ èso yín sì ka àwọn ọmọ wọn. nítorí náà a tú ọ sílẹ̀ nínú ìdè ìgbèkùn ìran lónìí lórúkọ Jésù Kristi gba ìtúsílẹ̀ in the mighty name of Jesus. Thank you, Jesus. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Father. Thank you, Jesus. Ìṣẹ̀dá rẹ gba ìtúsílẹ̀ lónìí. Lónìí ni a dá ọ sílẹ̀ nípasẹ̀ orúkọ Kristi olùgbàlà. Lónìí ni a tú ọ sílẹ̀ nípasẹ̀ orúkọ Kristi. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Ògo ni fún orúkọ Olúwa lókè ọ̀run. 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 Brother Tunde, ògo ni fún orúkọ Olúwa lókè ọ̀run. Láti wákàtí ọ̀wọ́ yìí lọ, ìṣẹ́gun rẹ dájú. Ìtúsílẹ̀ rẹ dájú. Ìṣẹ́gun rẹ dájú. Ìtúsílẹ̀ rẹ dájú. Ogun tí Olúwa ṣẹ́ fún ọ lónìí lórúkọ Jésù Kristi kò tún ní gbérí mọ́. A gbé ọ dìde ní orúkọ tí Baba. Ẹ bá mi dìímú níbẹ̀ yẹn kẹ́ fà á gòkè. A gbé ọ dìde ní orúkọ tí Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Láti wákàtí ọ̀wọ́ yìí lọ, ó gba ìtúsílẹ̀. A sọ di òmìnira. Ọ̀rọ̀ Ọlọ́run sọ yìí pé ó ní bí ọmọ bá sọ di òmìnira ìwọ yóò sì di òmìnira.
pátápátá lónìí lórúkọ Jésù Kristi ó máa sọ ọ́ di òmìnira ó máa sọ ọ́ di òmìnira a ti ṣẹ́gun dragoni fún ọ nípasẹ̀ ìjẹ́ ọ̀dọ́ àgùntàn àti nípasẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí lónìí lórúkọ Jésù Kristi ó di òmìnira pátápátá bẹ́ẹ̀ lórí kò yí padà àṣẹ́gun Ọlọ́run gbọ́ àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa congratulations mo rí wípé a ti dá ohun tí a gbà lọ́wọ́ yín padà àmọ́ mi rí wípé ogun tó dìde sí yín pé Olúwa ti ṣẹ́ nítorí ológun ni Olúwa nítòótọ́ ni ènìyàn máa di hámàrà fún ẹṣin láti jagun ṣùgbọ́n tí Ọlọ́run òun ní ìṣẹ́gun Ọlọ́run tí ó ní ìṣẹ́gun lọ́dọ̀ tí ó mú kẹ̀kẹ́ Fáráò àtàwọn ọmọ ogun rẹ̀ tó mú wọn ṣègbé sínú Òkun Pupa ó ti bi àwọn òkúta yín ṣubú wọ́n sì ti ṣègbé ìṣẹ́gun ti jẹ́ tiyín so ẹ máa yọ̀ nínú ayọ̀ ìgbàlà Kristi congratulations. Àṣìṣe ló mọ́mọ́ rogun tó mi gbóná o. Orí mi máa jẹ́ ṣàṣìṣe o. Àṣìṣe ló.